let us begin in earnest, okay, with our national anthem. We thank you for joining, for participating, and for getting ready your questions. And I thank you for sharing. Please, if you have not shared, please remember to share the program. So we're going to go straight to Oduduwa National Anthem. Thank you. Oduduwa National Anthem. Thank you all once again. I want to appreciate all our viewers, both on Facebook as well as those who join us on the Zoom to participate. Thank you. Thank you for coming, and thank you for your participation and for your support to this platform, to this network, and to this program. Without much ado, live gbarawa lásìkò, gbogbo wa láti mọ àwọn bàbá wa tí a gbé wá sórí ètò lénìí nípa wíwo àwòrán àti orúkọ wọn àti ẹni tí wọ́n jẹ́ lórí awareness flyer wa. So mo máa go ahead once and for all láti introduce àwọn bàbá wa, láti gbé wọn wá sórí ètò. Àwọn bàbá wa láti ìlú Èkó tí mo máa spotlight fún gbogbo wa ń sìn yìí pé ká lè rí wọn. Àwọn bàbá wa láti ìlú Èkó, àwọn bàbá wa Ọba Ògbóni Àbáláyé Àgbáyé, àwọn náà ni Yorùbá máa ń sọ pé máa ń fẹ́ sọ Yorùbá gan bó máa ń sápá mi lórí nígbà míì, ẹ foríjì mi. Ẹyẹ méjì ìjàṣà, àwọn náà ni His Royal Highness Ọba Ògbóni Àbáláyé Àgbáyé Engineer Tajudeen Ọlánrewájú Bákàrè, tí ìnagijẹ wọn tí àwọn olóyìnbó ń pè ní AKA, tí à ń pè ní AKA Ajàmájẹ̀bi, AKA Ajàmájẹ̀bi. He's a traditionalist, he's an educationist, he's a learned and well-traveled and a world first-class Ògbóni head. So mo máa go ahead láti introduce wọn so that I will welcome wọn with me to this platform this blessed afternoon. Ọba Ògbóni Àbáláyé Àgbáyé Engineer Tajudeen Ọlánrewájú Bákàrè, AKA Ajàmájẹ̀bi, AKA Ajàmájẹ̀bi, the chairman supreme body of Ògbóni worldwide. Baba wa Royal Highness attended Onítọ̀lọ́ Primary School and Onítọ̀lọ́ Community Grammar School, both in Surulere, Lagos, Nigeria. His Royal Highness also attended Arabic Teachers College, Jebba, Grade 2, College of Education, Ilorin, Kwara State, where he bagged his National Certificate of Education in Arabic and Islamic Studies. Arabic and Islamic Studies. His Royal Highness also attended and completed his first degree education in Islamic education at the University of Lagos, Akoka, Lagos, Nigeria. Greatest Akoka.
Upper Kokaito, Baba, where he did his first degree, attended and completed his first degree in Islamic education at the University of Lagos, Akoka, Lagos, Nigeria, as well as his master's degree in the same Citadel of Education, University of Lagos. He did his master's degree in Islamic education at the same University of Lagos, Akoka, Lagos, Nigeria. Greatest Akoka, Baba. Great. Oba Engineer Tajuddin Olanrewaju Bakare is also a proprietor presently of 2 schools in or situated in Ijokuota in Ogun State, called Fabat Nursery and Primary School, as well as Vibrant Brain College, both located at Ijokuota in Ogun State, Nigeria. Our guest is Royal Highness Oba Ogboni Abalaye Agbaye, Engineer Tajuddin Olanrewaju Bakare, aka Ajamajebi, the Chairman, Supreme Body of Ogboni Worldwide, is our guest today. He is a traditionalist to the core, an educationist. He is well-traveled and a world-renowned first-class Ogboni head, occupying the position of the Chairman, Supreme Body of Ogboni Worldwide. Baba, His Royal Highness, you are most welcome, sir. You are warmly welcome to our live broadcast. Ẹ káàbọ̀, sir, sórí ètò. Thank you very much. Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀. Mo kí gbogbo ẹ̀yin ará ilé o. Ẹ̀yin tẹ́ ń bẹ ní àárọ̀, mo kí yín káàárọ̀. Ẹ̀yin tẹ́ ń bẹ lọ́sàn-án, mo kí yín kẹsàn-án. Ẹ̀yin tẹ́ ń bẹ lálẹ́, mo kí yín kú alẹ́. Wọ́n ní ìran gúnugún kan kì í kú léwe, gbogbo yín ò ní kú léwe o. Àjọ máa ṣe pẹ́pẹ́pẹ́ ni. Torí pé igun àtọ̀sìn ni wọ́n jọ ń ṣe, àjọ máa ṣe pẹ́pẹ́ ni. Ẹ ṣeun, mo dúpẹ́. Thank you, sir. You are welcome. Òun náà lẹ ti gbọ́ yẹn, ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí Facebook àti ní orí ẹ̀rọ asọ̀rọ̀ tó ń mú àwòrán tó dẹ̀ tún gba ọ̀rọ̀, nítorí pé ní ayé àtijọ́ ni wọ́n máa ń pe rédíò ní asọ̀rọ̀mágbèsì. You can only talk one way, radio doesn't receive, but nígbà tí advent of TV, amú ohùn tó tún máa mú àwòrán ní TV, even though a lè sọ̀rọ̀ sí TV, ó dẹ̀ sọ̀rọ̀ padà sí wa, but à ń gbọ́ ohùn ẹni tó wà lórí TV, ó dẹ̀ tún mú picture jáde tí àwa Yorùbá ń pè ní àwòrán. But thank God for technology, thank God for 21st century, thank God for science and technology, thank God for advancement. Wọ́n tún wá ṣe èyí tó ń mú ohùn, tó ń mú àwòrán, tá à ń sọ̀rọ̀ sí, táwọn tán wà ní 100 and 1,000 miles away náà tí wọ́n tún sọ̀rọ̀. Ògo ni fún Jésù lókè ọ̀run. Thank you. So bàbá wa, láì mú àmú òpó lọ sí ilé olóró, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí on behalf of all our viewers, àwọn tó wà lórí Zoom, àwọn tó wà lórí Facebook, àti àwọn tí ó jẹ́ pé bóyá wọ́n wà níbi iṣẹ́ àbí fún ìdí kan àbí òmíràn wọn ò lè darapọ̀ mọ́ wa, ṣùgbọ́n tí ọkàn wọn tó wà níbí ìtàn fẹ́ gbọ́ nǹkan tá à ń ṣe àti nítorí náà ni a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí àwọn òyìnbó ń pè ní opportunity tí Ọlọ́run fún wa pé a lè rìkọ́ọ̀dù ètò yìí kí a dẹ̀ fún ká sí orí social media so that àwọn tí wọ́n ní opportunity láti darapọ̀ mọ́ wa live and direct. Iye èèyàn tó máa ń gbọ́ program yìí gan lẹ́yìn tí a bá ti ṣe tán gan ó máa ń pọ̀ ju iye àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ wa. That is comfortable, that is part of that. It's very, very convenient so that kò sí nǹkan tí wọ́n máa miss. So ìbéèrè wa àkọ́kọ́ sà ni wípé ṣé àṣà àti ìṣèlú àbí òṣèlú lè dà papọ̀ mọ́ra wọn sà? Kó tó di pé ẹ máa answer question yẹn, máa fẹ́ fi oore ọ̀fẹ́ àti opportunity to quickly mention our topic of discussion lórí ètò tèní ni wípé the role of traditionalist, àwọn tí à ń pè ní ìṣẹ̀ṣe, traditionalist ìṣẹ̀ṣe in an emerging Yorùbá Odùduwà nation. The role of traditionalist or our traditionalist ìṣẹ̀ṣe in an emerging Yorùbá Odùduwà nation, nítorí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí the cry, the shout, the crowd, the shout, gbogbo ìjàngbàdì fún Odùduwà nation yìí ojoojúmọ́ ni ó ń lékeka ní ariwo ẹ̀ ń pọ̀ sí. Àwa gẹ́gẹ́ ní orí ètò yìí, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tí mo dẹ̀ máa continue láti máa sọ, nǹkan méjì àbí nǹkan mẹ́ta pàtàkì tí a ṣe gbé ètò yìí kalẹ̀ tí Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ láti ṣe ni pé gbogbo àwọn bàbá wa àti ìyá wa, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ẹ̀gbọ́n wa, àwọn ẹlẹgbẹ́ wa tí à ń gbé wa náà tí wọ́n ń sọ̀rọ̀ intellectually and with intellect, gbogbo ẹ̀ ni à ń record tí à ń compile
lágbára Ọlọ́run tógo bá ń jẹ́ tọlọ́run nígbà tí Ọlọ́run bá fún wa lóore ọ̀fẹ́ tí a gba òmìnira ilẹ̀ Yorùbá Odùduwà tán, ó máa form part of the policy tí a máa gbé fún àwọn olórí wa, àwọn tó máa darí orílẹ̀-èdè Odùduwà Yorùbá nation, wípé kán gbé yẹ̀wò iṣẹ́ tí Ọlọ́run ti lò wá láti ṣe. Gbogbo ọ̀rọ̀ yìí kò ń ṣe pé a kàn máa sọ dànù. So wọ́n á review ẹ̀, wọ́n á wò èyí tí ó bá tọ́lànà, tí ó bá bójú mu, tí ó bá da nínú ẹ̀, wọ́n á lò ó. Èyí tó bá kù díẹ̀ káàtó, wọ́n á gbé sí ẹ̀yìn àfi ṣe àríkọ́gbọ́n. So that's one of the things tí a ṣe gbé ètò ìkalẹ̀. Ẹ ṣeun sà. So gẹ́gẹ́ bá a ṣe sọ, ìbéèrè wa ta lákọ̀ọ́kọ́ ni wípé ṣé àṣà àti òṣèlú ìṣèlú lè dà papọ̀ mọ́ra wọn ṣá, bàbá wa? Ẹ ṣeun, mo dúpẹ́. Síwájú ohun gbogbo, àdúrà ṣe pàtàkì fún ọmọ Yorùbá. Kí àwa tó bọ́ sí ipò yìí, àwọn kan ni wọ́n ti wà ní orí ipò náà. Kí àwa náà tó bọ́ bẹ̀, a gbọ́dọ̀ ṣe ìbá wọn. Ìbá kọ́dá ayé lónìí, ìbá ṣẹ̀dá ayé lónìí, báyìí bá wọn ìyá mi òṣòro ìrápá ní ìwágún olókìkí ògbà torí japa ti fún jòrò òrò àwọn àjẹ̀dẹ̀ yìí mọ́bi. Ẹni tó dá kí n tó dá ìbẹ́ léni, ẹni tó ṣẹ̀ kí n tó ṣẹ̀ ìbẹ́ léni, àjàgùnmọ̀ lólúwo òde ọ̀run ìbẹ́ léni. Bàbá tó bí mi sáyé ìbẹ́, ìyá tó bí mi sáyé ìbẹ́. Bàbá tó bí mi lè kú ìbẹ́ léni, ìyá tó bí mi lè kú ìbẹ́ léni báyìí. Ẹni tó kọ́kọ́ fọkọ́ ṣàlù tá a wà yìí mo ṣèbẹ́, ẹni tó fàdá ṣàlù tá a wà yìí mo ṣèbẹ́. Èṣù láàlú ògiri òkú ajẹ́ngọ́lọ̀ ọkùnrin ìbẹ́lẹ́kún sunkún kẹrù ìbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ mo ṣèbẹ́. Ogunlákayọ̀ ṣe mọ́lẹ̀ lómi nífẹ̀ẹ́ ìrẹ̀lẹ́ṣẹ́ ń lé fún mọ̀ kí mọ̀ bẹ́ra ìbá tiẹ̀ náà lé ní báyìí. Mo ṣe bá gbogbo ẹ̀yin tẹ́ tún wá ń wò wá náà, ẹ jẹ́ kojú wa ṣe. Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n padà sí orí ìbéèrè tẹ́ béèrè pé òṣèlú àti ohun tí à ń ṣe yìí. Bẹ́ẹ̀ni, ìjẹ́ òṣèlú àti ṣé àṣà àti òṣèlú lè dà papọ̀ mọ́ra wọn? Àṣà wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ traditionalist àti òṣèlú politics tí ó lè dà papọ̀ mọ́ra wọn. Ẹ ṣeun. Ṣe rí ìbéèrè yẹn, ìbéèrè tó lágbára púpọ̀ ni. Àṣà wa Yorùbá ni wá, a ní àṣà àti ìṣe. Bá a ṣe ń jẹun lára àṣà wa ni, bá a ṣe ń mu lára àṣà wa ni, bá a ṣe ń kí èèyàn lára àṣà wa ni, àdéhùn tá à ń ṣe fún èèyàn lára àṣà wa ni, inú mímọ́ lára àṣà wa ni. Àṣà wa nìyẹn. Tá bá wá sọ pé nípa politics, ká wà specific pé Nigerian politics. Kí là ń pè ní politics ní Nàìjíríà? Ó yàtọ̀ sí ohun tí wọ́n ń pè ní politics láwọn òkè òkun. Ìbéèrè tí ma kọ́kọ́ béèrè ni pé ṣé ẹ̀tàn ò sí nínú politics Nàìjíríà? Nítorí ìdí èyí, gbogbo ohun tí ma sọ lórí ẹ̀, a lè dá àṣà àti politics, a lè dá papọ̀. Wọn ò bára wọn tán rárá. Àwọn ìdí tán fi bára wọn tán nìyí. Tí a bá wo Nigerian politics, ẹ̀tàn pọ̀ ńbẹ̀. Téèyàn bá fẹ́ jagun láti jẹ́ politician ní Nàìjíríà, a sọ fún wa, a ṣe campaign. Tẹ́ bá débẹ̀ o, máa ṣe báyìí, máa ṣe báyìí, máa ṣe báyìí, máa ṣe báyìí. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa. Ṣé gbogbo ohun tán láwọn máa ṣe yẹn tán bá débẹ̀ tán, ṣé gbogbo ẹ̀ ni wọ́n ṣe? Àṣà àti wádẹ̀ kọ́ kó o ṣàdéhùn fún èèyàn kó o mọ̀ mú ṣẹ. Àkọ́kọ́ ọ̀nà tí kò lè jẹ́ kó papọ̀ nìyẹn. Wọ́n ṣe àdéhùn rí kí wọ́n mú ṣẹ. Tí wọ́n bá ń ṣètò lọ́wọ́ tó ń ṣe campaign lọ́wọ́, wọ́n ní máa ṣe gbá, máa ṣàwo, máa ṣe kòkò bàbá àsásùn. Gbogbo nǹkan láwọn máa ṣe yìí, wọ́n rí owó yẹn, wọ́n rí owó yẹn gbà. Tán bá gbà tán, àwọn àtẹ̀bí wọn ni wọ́n fi ń tọ́jú tíjọba ní kí wọ́n fi ṣe, wọn padà ṣe é. So àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, irọ́ pọ̀ nínú òṣèlú. Báwa náà bá wo orílẹ̀-èdè Nàìjíríà dáadáa, a kì í ṣàjòjì. A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ gómìnà, a lọ múwèé irọ́ wá, a lóun jáde secondary school, òun lọ university. At the end of the day, ní rí pó lọ. Irú ẹ̀ ò ṣeé ṣe nínú àṣà àti ṣe Yorùbá. Yorùbá kì í pa irọ́. Tó bá ti parọ́ ní táwọn bàbá wa fi ń búra nígbà wáṣẹ̀, ẹnu ẹ ló máa fi kọ méje. Ẹ̀kejì nìyẹn nínú ọ̀rọ̀. Irọ́ pọ̀ nínú politics. Ẹni tí ò bá lè parọ́ kò lè ṣe politics. Ẹni tí ẹnu ẹ̀ ò bá dùn kò lè ṣe politics. Ṣùgbọ́n òdodo rèé, tá bá ń sọ nípa ìṣẹ̀ṣe, kò sọgbọ́n tó o fẹ́ dá. O ò lè ṣèṣẹ̀ṣe kó o má fi àwọn tá à ń pè ní irúmọlẹ̀ kó o má fi búra. O ò ní jí làárọ̀
kó má jòbì, kó má jorógbó, kó má jatari. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ohun tó ń ṣe nínú ìṣẹ̀ṣe wa, nínú tradition wa. Ṣó ti yé? Ṣùgbọ́n àwọn nǹkan yòókù tá à ń sọ yìí, tá a bá wo promises táwọn tí à ń pè ní politics tí wọ́n ń ṣe, béèyàn ò bá kí ń purọ́ tẹ́lẹ̀, tó bá ti darapọ̀ mọ́ politician tó ti ń ṣe politics, kò sí bí ò ṣe ní parọ́. Nítorí pé wọ́n ní ìgbàgbọ́ pé kẹnu èèyàn dùn òun ló fi lè bọ́ sípò. Ẹni tí ó bá jẹ́ olódodo kì í ṣe politics. Ẹni tó bá dẹ̀ jẹ́ onírọ́ kò lè ṣèṣẹ̀ṣe. Ibi tá a ti ládàánwò nìyẹn. So a lè sọ pé politics àti ìṣẹ̀ṣe a lè ní wọ́n lè jọ dúró papọ̀, wọn ò lè jọ dúró papọ̀, kò sí ní tá a lè ṣe, wọn ò lè jọ dúró. So bí ìyẹn ṣe jẹ́ lórí ọ̀rọ̀ ti politics àti ìṣẹ̀ṣe nìyẹn. Ẹ ṣeun púpọ̀ bàbá wa His Royal Highness Ọba Tajudeen Ajala Bakare tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò lénìí. Àwọn ni Ọba Renowned Ògbóni Àbáláyé Worldwide. Ìbéèrè wa tó tẹ̀lé sà ni wípé gẹ́gẹ́ bí ààbọ̀ ìbéèrè wa tó tẹ̀lé ni wípé gẹ́gẹ́ bí ààbọ̀ ìwádìí, a gbọ́ wípé wọ́n dá ẹgbẹ́ ògbóni sílẹ̀ láti lè máa yanjú àwọn ìṣòro tó takókó gan-an. Ǹjẹ́ ẹgbẹ́ náà sì wà ní ìlànà tá a fi dá sílẹ̀? Àbí tó bá dẹ̀ pé mo jánà àbí mo ṣe mistake pé nǹkan tí mo sọ wípé ìwádìí wa sọ fún wa pé wọ́n ṣe dá ẹgbẹ́ yẹn lẹ̀, ǹjẹ́ ẹ lè jọ̀wọ́ kẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sí ìdí pàtàkì tí wọ́n ṣe dá ẹgbẹ́ ògbóni sílẹ̀, àti pé ìdí pàtàkì náà ṣé a ṣì bá bẹ́ẹ̀ sà? Thank you. Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ti ń béèrè yìí lọ́wọ́ mi pé nígbà wo ni wọ́n dá ògbóni sílẹ̀. Ògbóni tá à ń sọ yìí ó ju Nàìjíríà lọ. Ògbóni tá à ń sọ ó ju Nàìjíríà lọ. Téèyàn bá sọ pé ìgbà wo la dá ògbóni sílẹ̀ nínú Nàìjíríà, kí Nàìjíríà tó máa jẹ́ Nàìjíríà lògbóni ti wà. Nígbà tá a ti dá ayé ni ògbóni ti bẹ̀rẹ̀. Lákọ̀ọ́kọ́ kí là ń pè ní ògbóni? Kí là ń pè ní awo? Nígbà tí wọ́n bí wa, tá a ti wà láyé, a ti ní ẹnì kejì. Ẹnì kejì tá a ní ìyá tí ń sọ àṣírí fún pé ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí, wọ́n jẹ́ kí èèyàn gbọ́. Ògbóni ti bẹ̀rẹ̀ látara mi. Àṣírí, ibi àṣírí ni ògbóni ti bẹ̀rẹ̀. Táṣírí bá bẹ̀rẹ̀ níbi ògbóni, ìbúra pẹ̀lú nínú ògbóni, nítorí pé ilẹ̀ Yorùbá ni ògbóni fúnra rẹ̀ náà ti bẹ̀rẹ̀. Tá bá wá wo ohun tá à ń pè lógbóni, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣì gbọ́. Wọ́n ní àwọn tó ń pààyàn, àwọn tó ń gé orí, àwọn tó ń yọ̀ fún, àwọn tó ń yọ ẹ̀dọ̀. Mo máa ń béèrè lọ́wọ́ púpọ̀ nínú wọn pé mélòó ló ti rí tí wọ́n ti yọ̀ fún ẹ̀, tán ti yọ̀dọ̀ ẹ̀, tán ti gé orí ẹ̀ tó ṣojú ẹ̀. Ẹlòmíà lóhun ti rí, ẹ wá pé ẹni tó lóhun ti rí yẹn pé gbà Ògún rèé gbọ́wọ́ lórí Ògún kò búra. Ẹnu á wá rí dẹ́rẹ̀dẹ́rẹ́, kò ní rí ara bú. Ṣùgbọ́n tá bá ń sọ pé ògbóni ń settle difficult problems, àwọn ìṣòro tó pọ̀ nínú ayé, kò sí ẹgbẹ́ míì, kò sí ìran míì tó lè ṣe mọ́ ju ògbóni lọ. Ẹ jẹ́ kí n fún wa ní àpèjúwe. Bá a bá fẹ́ yan ọba ní ilẹ̀ Yorùbá, wọ́n á pe babaláwo kó dáfá, á dáfá, ṣẹ̀rí pé nínú ìṣẹ̀ṣe wa ni. Tí babaláwo bá dáfá tán, ògbóni ló máa ṣètùtù, ló máa mú àwọn ọba yìí wọnú ìpèbí. Ìgbà tí wọ́n bá mú ọba wọnú ìpèbí, ó láwọn ọ̀búra, ó láwọn ẹ̀kọ́ tí wọ́n máa kọ́. Tó bá kọ́ láwọn ẹ̀kọ́ yìí, wọ́n á kọ́ lẹ́kọ̀ọ́ báwo la ṣe ń ṣayé, báwo la ṣe ń ṣòdodo, báwo la ṣe ń rílùú tò. Tí ìṣòro bá dé, wọ́n á sọ báwo ni ọ̀rọ̀ ògbóni, àwọn ògbóni ṣe lè mú solution bá. Another àpẹẹrẹ míì ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ara ilẹ̀ èèyàn 2, 3, 4, 5 ara ilẹ̀. Ẹnìkan náà ló talẹ̀ fáwọn 2, 3, 4, 5 yìí. Ẹnìkan ló kọ́kọ́ rà. Òun mọ òdodo, ẹni tó talẹ̀ fún wọn mọ òdodo.
ṣùgbọ́n nítorí pé bóyá ìnira dé àbí nǹkan kan ó ta fẹ́ni kejì ó ta fẹ́ni kẹta ó ta fẹ́ni kẹrin ẹni tó talẹ̀ fún tó ń fọkàn sí pé òun ti nílẹ̀ òun ti ṣe oríire tó di bí ayé láàrin oṣù méjì tó dórí ilẹ̀ ẹ̀ tó tún bá ẹlòmíì nígbà tí ò bá ṣe é yanjú wọn á wá pe ògbóni pé ẹjọ́ ẹjá lọ ọ̀dọ̀ wọn àgbóni tó bá wá dọ́dọ̀ ògbóni yìí kó tó sọ̀rọ̀ ògbóni á gbé ohun tó jẹ́ nǹkan agbára lẹ̀fẹ́ pé fi búra ó gbọ́dọ̀ parọ́ lórí àwọn nǹkan tó fẹ́ sọ yìí tó bá dẹ̀ ti ń parọ́ yẹn lójú ẹsẹ̀ ẹnu ẹ̀ ló fi búra ojú ẹsẹ̀ náà ni nǹkan yẹn náà máa ṣẹlẹ̀ sí pé tóun bá parọ́ pẹ̀lú tóun fẹ́ sọ yìí o kó rí fọ́ọ̀hún kò ní tí ì kúrò lórí ìjókòó torí fífọ́ fi máa bẹ̀rẹ̀ gbogbo ayé á rí pé irọ́ ló pa ṣé ẹ mọ̀ pé òdodo á wá jáde ń bẹ̀ ẹnu á rí dẹ́rẹ̀dẹ́rẹ́ ó túmọ̀ sí pé ògbóni yìí náà ṣì ń settle àwọn difficulties that is one of the difficulties nínú another difficulties tó ń pọ̀ nílùú oríṣiríṣi ni tí ògbóni ń settle bó ṣe wà látàrí àwọn bàbá wa ni ó sì wà dọ́là tí ò yí padà ó sì wà bẹ́ẹ̀ dọ́là nítorí pé kò sí bó ṣe fẹ́ ṣe nǹkan nínú ògbóni tí ìbúra ò ní wáyé ìbúra tó máa wá wáyé yìí ẹnu tiẹ̀ ló máa fi ṣe kì í ṣe nìkan ní òṣèpè fún ẹ àwọn bàbá wa máa ń sọ fún wa pé àdúrà wo tèpètèpè ni nígbà tó bá ṣàdúrà pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o kò ní sí rọ́ńbẹ̀ òdodo ló máa jẹ́ tó bá wá parọ́ ńkọ́ kẹ́mi ẹ̀ kó bọ́ kọmọ kó kú fún ẹ kí gbá ṣe é kí òkú bàbá sásùn ṣe é sórí pé wọ́n ló fẹnu ara ẹ̀ sọ kì í ṣe pé ògbóni ló ṣépè fún ẹ àmọ́ torí àwọn nǹkan tó ti wà ńlẹ̀ ìwọ náà ò ní ìwọ́gun ò tiẹ̀ ní parọ́ kì í dàkódà bí àwọn lọ́ọ̀yà wa àgbàyàn á ní lọ gbà wálẹ̀ ní court á sọ fẹ́ni tó lẹ́jọ́ pé sòdodo fún mi ìyẹn á sòdodo fún wa ni àti mọ̀bí tá àgbègbè àyọ̀rọ̀ la máa pa tó bá débẹ̀ báyìí ni kò sọ kò sírú ẹ̀ ní ògbóni bó bá ṣe ṣẹlẹ̀ gẹ́nẹ́ ló ṣe máa sọ tó bá ti purọ́ lójú ẹsẹ̀ ní action yẹn máa ṣẹlẹ̀ bó dẹ̀ ṣe wà láti ìgbà wáṣẹ̀ òun náà ló ṣì wà dì sí òun ló fà á tí ìjọba Nàìjíríà ò fi faramọ́ Oòduà nation kó wáyé torí pé ó mọ̀ pé kò sígbà tá à nílò gbogbo àwọn nǹkan yìí kò sígbà tá à nílò ó fẹ́ lọ ṣaṣojú wa you want to be our representative wọ́n tó fẹ́ jẹ́ representative wa ó máa búra fún wa nígbà kó lo Bíbélì àti Kùránì láti búra torí pọ́ba Ọlọ́run tá a rí ọba aláforíjì ni gbogbo wa láti rí Ọlọ́run fín Kùránì ní àmọ́ ṣe ṣìnà wala taqrabu zina innahu kana fahisha bó ṣe sọ nínú Kùránì ní ẹ má bínú pé mo tún sọ Kùránì ohun tá a kọ́ ni. Allah is okay, it's allowed because we have to be enlightened, we have to be informed, we have to be educated. Kò dẹ̀ sí bá ṣe máa sọ̀rọ̀ Odùduwà because Odùduwà nation Yorùbá nation ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ni ó papọ̀ àfi tá a bá máa purọ́ tanra wa jẹ sọ pé ìkan àpapọ̀ ni àti àbáláyé àti àwa Kristẹni àti àwọn Mùsùlùmí àtàwọn àbáláyé gbogbo ẹ̀ papọ̀ ni without one other cannot function. Nígbà tí ó bá sábàláyé àti Muslim àtàwọn tí wọn ò gbà nǹkan kan gbọ́ ta ni Kristẹni fẹ́ preach yàtọ̀ sí pé àwọn tó ń jẹ́ Kristẹni tí wọn jẹ́ kìíní gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tèmi o àwọn ọ̀nà ara wọn sọ. So ibi tí mò ń lọ náà nìyẹn pé ọ̀pọ̀ wa a ti rí Ọlọ́run fín a fi Bíbélì búra Bíbélì ní ká má ṣe ṣìnà ó ní ká má jalè ó ní ká má parọ́ ẹ bá ń bi àwọn tí à ń pè ní politician ní Nàìjíríà ṣé gbogbo ẹ̀kọ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ni Kùránì àní ẹ má jalè ẹ má ṣe ṣìnà ọ̀pọ̀ wa la níyàwó rẹpẹtẹ ńlé ẹ bèrè girlfriend tó tún wà ń ta afẹ́lélógún ṣáà ti ṣe ṣìnà àmọ́ padà sínú ìṣẹ̀ṣe kó wá sọ pé mo ṣe ṣìnà wọ́n wá ní òbúra ó wá bú ṣé ẹ mọ̀ pé ńgbà tó bá ti bu ẹ̀rù wá báyìí lára nǹkan tí ògbóni tún settle tó jẹ́ difficult nìyẹn difficult things àwọn ìyàwó ò gbádùn wa mọ́ nílé tí àwọn ìyàwó ìbára sọ pé ìṣòro tí mo ní ni pé àwọn tó wà ń ta ò jẹ́ ń gbádùn ọkọ mi baálé mi ṣe jẹ́ ká ṣe ìwà tradition ká fògùn àtẹ̀ṣùbúra ẹ̀rù wa bá dé bọ́kọ ní ìbánilè ṣe ṣì mọ́mọ́ bóbìnrin bá pè gan-an ní àbò ìyá wèrè ni a ní mo ní o mọ́ pè mí mọ́ ṣe mọ̀ pé ó ti settle problem kan nínú ilé yẹn it's part of the difficulties in the house and that one has settled it so kò sí bá a ṣe fẹ́ ṣe ògbóni nìkan ló lè settle àwọn a lot of difficulties tá a ní Nàìjíríà àti lágbàńlá ayé bó dẹ̀ ṣe wà lásìkò àwọn bàbá wa bẹ́ẹ̀ náà ló ṣì wà dì sí tí n bá ní kí n mọ sọ́lọ ilẹ̀ ọ̀la mọ́
ẹ ṣeun. àbọ̀ mi nìyẹn lórí ẹ̀. ẹ ṣeun púpọ̀ púpọ̀ bàbá wa. Ìbéèrè wa tó tẹ̀lé, torí àní fẹ́ gba àsìkò púpọ̀ lénìí nítorí pé a mọ̀ pé ọ̀nà yín pọ̀ gan-an, ẹni ọlọ́nà púpọ̀ ni yín, and the opportunity tẹ́ fún wa àní fẹ́ take care for granted, so a fẹ́ really manage time wa lénìí under 1.5 hours depending on báwo yẹn wá bá ṣe béèrè ìbéèrè sí lórí Zoom àti lórí, torí pé ẹni èèyàn pàtàkì ṣòro gbé wá sórí ètò, kò ń ṣe pé bóyá kò wùn yín láti darapọ̀ mọ́ wa àbí láti tọ́ wa sọ́nà, ọ̀nà yín kàn pọ̀ ni, a mọ̀, it is natural, so a really dúpẹ́ lọ́wọ́ yín, a dẹ̀ fi ṣe ta lára, we didn't take this for granted rárá sà, we thank you, His Royal Highness. Ìbéèrè wa tó tẹ̀lé sà ni wípé ní ilẹ̀ Yorùbá, what are the possible relationship between the Ogboni tradition in Yorùbá land and the Yorùbá first class royal father? Gẹ́gẹ́ bí àwọn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, àwọn bàbá wa Aláàfin, àwọn bàbá wa Àwùjalẹ̀, àwọn bàbá wa Aláké of Ẹ̀gbáland àti bẹ́ẹ̀ lọ. Kí ni ìbáṣepọ̀? Ǹjẹ́ ìbáṣepọ̀ kankan wà? Tí ó bá wà, kí ni àwọn ìbáṣepọ̀? Nítorí pé sà, mi ò tó pòwe níwájú yín, òwe náà jẹ́ ti ẹ̀yin àgbàlagbà, ẹ foríjì mi tó pòwe níwájú yín, ṣùgbọ́n Yorùbá ni a máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, a máa ń fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ ni. Nǹkan tí ìbéèrè yẹn fi jẹ jáde ni wípé sà, wọ́n ní pé Yorùbá ní pé fọ̀tún wẹ òsì, fi òsì wẹ ọ̀tún, òun ní kíni, òun ni ọwọ́ fi ń mọ́. Ìjẹ́ à ń fi ọ̀tún wẹ òsì, à ń fi òsì wẹ ọ̀tún nípa ẹgbẹ́ Ògbóni àti àwọn bàbá wa tó jẹ́ first class ọba ní ilẹ̀ Yorùbá? Ẹ ṣeun sà, jẹ́ ìbáṣepọ̀ kankan wà? ẹ ṣeun, mo dúpẹ́. Ìbáṣepọ̀ gidi wà tí ó sì ṣe é yà. Mo ṣàfọ̀kan lẹ́ẹ̀kan, mo ní tí ọba bá wọ ìpèbí, àwọn kan ló mú wọn wọ ìpèbí, Ògbóni aṣíwájú, àwọn kan á tẹ̀lé, tán bá ń jáde bọ̀ náà ó ní ohun tó Ògbóni náà máa ṣe. Ìyẹn ti kọ́kọ́ fi dá wa lójú pé ìbáṣepọ̀ wà láàárín Ògbóni àti àwọn ọba ìlú. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, kò sí bí àṣepọ̀ ò ṣe ní sí láàárín ọba ìlú àti àwọn Ògbóni, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Tá bá nílẹ̀ Yorùbá, ta ló fẹ́ ṣètùtù ìlú tó jolúwo ìlú lọ? Ta ló fẹ́ ṣètùtù ìlú tó japènà ìlú lọ? Ta ló fẹ́ ṣètùtù ìlú tó jẹ́ àwọn àbíyè ìlú lọ? Ibo la ti ń ṣètùtù ìlú? Inú lédí Ògbóni ni. So kò sí bá a ṣe fẹ́ ṣe, kò sí bá a ṣe fẹ́ yà wọ́n. Tá bá gbọ́ àwọn ọba wa, à á pè wọ́n ní aláṣẹ èkejì òrìṣà. Òrìṣà yìí gangan, àwa kan á ní Olódùmarè ní, bẹ́ẹ̀ ni. Òrìṣà yìí gangan, ọba wo ni wọn ò mú wọ ìpèbí? Àwọn wo ló mú ọba wọ ìpèbí? Ṣé kì í ṣògbóni ni? So nígbà téèyàn bá sọ pé a fẹ́ ṣètùtù ìlú, àwọn orúmọlẹ̀ tó wà nílùú tó ń jẹ́ kí ìlú máa tò, àwọn wo ló fẹ́ nawọ́ sí tó ju àwọn Ògbóni lọ? Kí ni ojúṣe àwọn traditional leaders pẹ̀lú ọba Ògbóni, pẹ̀lú àwọn ọba ìlú? Ojúṣe wọn ni pé tíṣòro bá dé nílùú, ọba fúnra rẹ̀ á ránṣẹ́ sáwọn Ògbóni, báyìí máa ṣẹlẹ̀, báyìí máa ṣẹlẹ̀, báyìí máa ṣẹlẹ̀. Àwọn oníṣẹ̀ṣe á jókòó. Kí ló ń fa wàhálà yìí? Kí la fẹ́ ṣe lórí ẹ̀? Kí làwọn nǹkan tá a rò pé a lè gbìyànjú tá a lè ṣe tó fi lè mú ìlú yìí dúró? Àwọn Ògbóni ló máa wá lọ ṣèwádìí. Wọ́n á pa àwọn oníṣẹ̀ṣe, wọ́n á pe babaláwo, wọ́n á ṣètùtù ìlú. Yàtọ̀ sí ètùtù ìlú, àwọn ohun tó yẹ kó sọ, agbára ń bẹ nínú Ògbóni, nítorí pé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tá a bá sọ sínú ìlú pé báyìí ni kó rí, kò gbọdọ̀ yẹ̀. Ó dàbí ìgbà tá a sọ pé kóró òkè. Ìlú tí orò bá ti ń ké, ẹ lọ wo bẹ̀ dáadáa, àjẹ́ kì í pọ̀ ń bẹ̀, àwọn aláburú kì í pọ̀ ń bẹ̀. Ọba ìlú ò lè jáde kó lóun ṣorò, ọba ìlú ò lè jáde kó gbé tutù. Àwọn ohun tó bá yẹ nínú àwọn nǹkan tí wọ́n fi ṣètùtù ojú iṣẹ́ ọba ìlú nìyẹn, pé kí lẹ fẹ́ lò, kí lẹ fẹ́ lò, kí lẹ fẹ́ lò. Àmọ́ wọn tó máa ṣètùtù gangan àwọn Ògbóni ni. Ní tó ń túmọ̀ sí pé kò sí bá a ṣe fẹ́ ya ọba ìlú
àti ògbóni sọ́tọ̀. Bí ìbá ṣe púpọ̀ nú àwọn ọba wa tá à ń ní nísìnyí ló fẹ́ máa fa òpinya díẹ̀. Àwọn ọba politics ti pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa nígbà tẹ́ béèrè pé ǹjẹ́ politics àti ìṣẹ̀ṣe ǹjẹ́ wọ́n lè ṣe papọ̀? Wọn ò lè ṣe papọ̀. Ẹ bá mi béèrè lọ́wọ́ púpọ̀ nú àwọn ọba wa nísìnyí pé ǹjẹ́ wọ́n dáfá, wọ́n ṣèbéèrè lọ́wọ́ Ọfá kẹ́ tó dórí àpèrè bàbá yín. Ọba kan jẹ, ó ní ọmọ ọkùnrin 6 sí 7 sí 8. Èyí tó súnmọ́ politician jù tóun náà ti ṣe politics rí, àwọn kan kàn dé wọn kàn fàyọ ni pé ìwọ ni next ọba kan. Ǹjẹ́ Ifá mu? Tí Ifá ò bá mu, tí wọn ò dáfá ẹ̀, tí Ifá ẹ̀ ò kún, báwo ló ṣe fẹ́ ṣe? Báwo ló ṣe fẹ́ gbé gbà débi pé a fi rí ìlú ṣe? Àti rí ìlú ṣe yẹn á nira. Ibi tí àwa ọba àlú àti àwa ògbóni ta ti máa ń ní little difficulties nìyẹn, ta ti máa ń ní differences nìyẹn, tí ọ̀rọ̀ wa ti máa ń yàtọ̀ síra wa. Ṣùgbọ́n àjọṣepọ̀ tó gúnrégé ó pọ̀ láàrin wa púpọ̀ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun púpọ̀ bàbá wa, ọ̀rọ̀ kì í síbẹ̀. Ìbéèrè tó tẹ̀lé ni wípé ìdí wo, torí mo kọ àwọn question yẹn lẹ̀, ìbéèrè tó tẹ̀lé náà ni wípé ìdí wo ni Odùduwà nation fi ṣe pàtàkì? Odùduwà nation, Yorùbá nationhood, ìdí wo gan lẹ lè sọ wípé ó fi ṣe pàtàkì? Looking at it from an angle of a traditionalist or from the perspective of a traditionalist, from your who you are, what you are, ibi tí ẹ fi bára yín, ìdí wo ni Odùduwà, àbí kò kàn tí ẹ ṣe pàtàkì tí gbogbo àwa tá à ń jàjàngbara, tá à ń waste time ara wa, tá à ń sáré káàkiri, time wa, resources wa, ká gbàgbé ẹ̀, ká kàn máa bá lọ lórí ọwọ́ tá wà yìí? Àbí ó ṣe pàtàkì lẹ máa sọ? Tí ẹ bá gbà pé ó ṣe pàtàkì, ìdí wo gan pàtó bẹ́yìn ṣe rí sí, bẹ́ ṣe wò sí, lẹ ṣe rò wípé ó ṣe pàtàkì, wípé dandan, ó kan dandan, ó kan gbọ̀ngbọ̀n, à ń láti tẹ̀síwájú láti rí gbà? Ẹ ṣé mo dúpẹ́. Ṣé rí ó kan dandan Yorùbá gbọ́dọ̀ dádúró? Yorùbá nation gbọ́dọ̀ exist. A gbọ́dọ̀ wà, a gbọ́dọ̀ dádúró. Ìdí tó pọ̀ ni, ṣùgbọ́n torí àsìkò tí ó gbà wá, màá ṣàlàyé díẹ̀ fún wa. Tí a bá wo ìtàn ìgbà tí kí amalgamation ò tó wáyé, àwọn Yorùbá wọ́n ní ẹni pa ṣe ń ṣèjọba tiwa, tá a dẹ̀ ń ṣe alọ́ba wa, àwọn bàbá wa Aláàfin Ọ̀yọ́, a ní àwọn bàbá wa Ọọ̀ni Ifẹ̀, wọ́n ṣèpàdé, wọ́n sọ bó ṣe máa ṣèlú, ìlú ń dà. Nígbà tí àwọn ilẹ̀ Haúsá wọ́n ṣe tiwọn náà gẹ́gẹ́ bí èdè tiwọn, wọ́n ní ìṣerá kò jọ tẹ̀gèdè, bẹ́ẹ̀ ni tògèdè náà ò jọ tìrá. Àwọn Yíbò náà wọ́n ṣe tiwọn, wọ́n ń ṣèjọba wọn. Nígbà tó yá, wọ́n ní kí gbogbo wa papọ̀, wọ́n dà wá papọ̀. Láti ìgbà yẹn ni wọ́n ti ń restrict wa lórí àwọn nǹkan kan tí à ń ṣe. Ẹ má ṣe léyìí o, ẹ má ṣe léyìí o, ẹ má ṣe léyìí o. Wọ́n ń sọ fún wa pé ẹ̀tọ́ wa tó yẹ ká ṣe a gbọ́dọ̀ ṣe mọ́, wọ́n fi dùn wá. Ẹ̀tọ́ wa tó wá fi dùn wá yìí, òun ló wá ń fa àkóbá fún wa. Àkóbá tó wá ń fà fún wa wá ti pọ̀ débi pé tá a bá ṣọ́ra, gbogbo àwọn ọmọ Yorùbá ò ní padà wá ní àǹfààní láti jẹ́ èèyàn mọ́. Ẹ jẹ́ mú wá lápèjúwe ẹ̀tí tá a ṣe gbọ́dọ̀ kú. Nílẹ̀ Yorùbá, tí èèyàn bá ń ṣe ṣìnà tàbí tó bá bímọ, tí ọkùnrin yẹn ń wò níwò pé ọmọ tó bí yìí ọmọ àlè ni, kì í ṣọmọ tèmi, àwọn bàbá wa ní mọ̀dà rẹ̀ láàmú, ṣé bẹ́ẹ̀ ní orò ìdílé, wọ́n á dẹ̀ mú lọ, wọ́n á ṣòro ìdílé fóbìnrin yẹn. Gẹ́gẹ́ bí inú ilé tèmi ti jáde wá, ilé Olúawo là ń pè é ní Ìràpá Ọjà. Nílé tiwa ọmọ ejò ni wá, à ń pera wa ní ọmọ alápà. Tóbìnrin kan bá lóun bímọ fún wa, bóun lóyún fún wa, a kì í dààmú ara wa. Ṣáwàlá ní bẹ́ẹ̀ ni, ó dà. Bọ́ bá ti bímọ tán, a gbé lọlé, a ṣe orò ìdílé. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ Nàìjíríà pàmìtì wa ká ṣe orò ìdílé wa mọ́? Wọ́n ní ẹ lọ ṣe DNA 500,000, 1 million naira ká fi ṣe DNA. Orò ìdílé wa yìí bá a bá ṣe, wọn tó bẹ́ẹ̀ á yànnà náà fún wa. Ṣọmọ wa ni àbọ̀mọ wa kọ́. Ìdí àkọ́kọ́ tá a ṣe gbọ́dọ̀ dádúró nìyẹn.
bàbá wo àwọn tá à ń yàn ní àwọn ààrẹ wa àwọn president wa lónìí tílẹ̀ mọ́ yìí ẹni tó bá ti bọ́ síbẹ̀ àwọn elédè tiẹ̀ ló ń yàn tó bá jọdún 4 ló lò tó bá jọdún 8 ló lò ọdún 8 àbọ̀dún 4 yẹn ni Yorùbá ò fi jìyà ẹjá wo ẹni tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá wo gbogbo àwọn tí wọ́n jẹ́ èmi ni ministers ni èmi ni àwọn key post ní Nàìjíríà àwọn board ní Nàìjíríà ẹ dákun Yorùbá mélòó ló wà ń bẹ̀ tí Yorùbá ò bá wá sí ń bẹ̀ ǹjẹ́ Yorùbá yìí lẹ́tọ̀ọ́ láti béèrè ẹ̀tọ́ wa lásìkò yẹn wọ́n kàn fọwọ́ rọ́ sẹ́yìn wọn mọ̀ wò wá ni ìyà tí àwa Nàìjíríà ń ṣe àwa Yorùbá ń ṣe à ń ṣèṣe erin à ń jẹ̀jẹ̀ ìlérí púpọ̀ nù tá a wá ń ṣe yìí àwọn tí ò kì í ṣe Yorùbá ni wọ́n wá ń jèrè ẹ̀ ọrọ̀ ajé Nàìjíríà lénìí níbo ló ti ń wá ilẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ bá kúrò ní Sùúrùlérè lẹ́kọ̀ọ́ tẹ́ ń bọ̀ ní Ìkòròdú kò yẹ kó ju 45 minutes lọ wákàtí 5 là ń lò débẹ̀ ṣáwa Yorùbá ló yẹ kí yẹ̀ yìí máa jẹ àmọ́ ńgbà tí a bá kúrò láàrin Nàìjíríà tá a bá dá dúró àwọn tá a jẹ́ Yorùbá ara wa ó ní táwọn bàbá wa fi ń búra fún wa ó ní kó wa pamọ́ sápò wàá fi túlù ṣe fún wa ara lè dẹ̀ wá ara ò dẹ Yorùbá a gbọ́dọ̀ dá dúró ni bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀gá ó lágbára gan ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ kú kalẹ̀ fáwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa láyé orí Facebook àti láyé orí Zoom bàbá wa His Royal Highness Ọba Tajudeen Àjàlá Bákàrè Ọba Renown Ògbóni Àbáláyé worldwide àwọn ni àlejò wa lórí ètò tòní kí a tó máa tẹ̀síwájú a kàn máa play orin kékeré kan bíi 3 minutes láti kí bàbá wa kú ìkàlẹ̀ a mọ̀ pé àsìkò gbà wá púpọ̀ but ó di ṣíṣe ó di àìṣe a máa play orin àbáláyé yìí láti kí bàbá wa kú ìkàlẹ̀ ẹ ṣeun ẹ máa bá wa kálọ. mo bójú wáyé ò wáyé ṣámálámálá. mo bójú wáyé ò wáyé ṣámálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o kí ni dé sí Yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeye àwa máa ṣe hùn ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ̀mí fáláre wọ́n gbáre pẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún kó lóko wá mú ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o yóò Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. ọba bá wọn sókè wọn tún bá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú àwọn tí àìfẹ́jọ́ tún ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà iṣẹ́ o yóò Yorùbá ronú o. oríkì màá burú títí kọ́ bógún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká pọ̀ Olódùmarè ká pọ̀ Balùwàyé káyé wa lè dùn ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákun gbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí. alákòókà ó tẹ́rẹ̀ẹ́rẹ́ kábì. ọ̀gbaragàdà bí ẹni yèyé mi ọmọ darúpalẹ̀ àdúgbò yé òjijì tí ka ìkàlẹ̀ nù mọ́. àtẹ ìka ọkọ tí a pèlè. ọgbàmùgbàmù ojú Olódùmarè ò mà ṣe gbàmù lọ́wọ́ ayé. àwa gorí ilẹ̀ yìí fẹ́ o. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ò kéré gẹ́gẹ́ o. àwa gorí ilẹ̀ yìí fẹ́ o. Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe owó tọmọ o. àwa gorí ilẹ̀ yìí fẹ́ o.
olúwa dá wa láre o ká sì máa rere jẹ́ o àwa torí ilẹ̀ yìí pẹ́ o. ẹ ṣeun púpọ̀ bàbá wa, ẹ káàbọ̀, ẹ kú kalẹ̀. Mo nígbàgbọ́ wípé ẹ gbádùn orin àbáláyé wa yẹn níwọ̀nba ráńpẹ́ sà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Ìbéèrè mi ò pọ̀ náà púpọ̀, bí ẹyọ kan àbí méjì ló kù kí n lè allow àwọn viewers wa náà tán wà lórí Facebook kán lè type question wọn kán send ẹ̀yìn, àwọn tó wà lórí Zoom táwọn náà lè béèrè kí a tó máa round gbogbo ẹbí ká tó máa ká ètò náà lẹ́sẹ̀. Ìbéèrè náà tó tẹ̀lé, ẹ ṣeun gbogbo tí ẹ̀ṣọ́ Ọlọ́run á túbọ̀ máa fún yín ní ohùn. Ìbéèrè tó tẹ̀lé yìí tí a béèrè gbẹ̀yẹn ni wípé a béèrè kẹ́yìn pé ìdí wo ni Odùduwà nation fi ṣe pàtàkì, ẹ dẹ̀ ṣàlàyé fún wa. Àwọn nǹkan wo ló ṣe kókó fún ìrètí orílẹ̀-èdè tuntun ti Yorùbá Odùduwà? Àwọn nǹkan wo ló ṣe kókó fún ìrètí orílẹ̀-èdè tuntun? Ìbéèrè yẹn pín sọ́nà púpọ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe lè fún wa ní òye àti òye náà ní kẹ́ ṣe àlàyé fún wa, nítorí pé láti dá orílẹ̀-èdè sílẹ̀ kò ń ṣe iṣẹ́ kékeré rárá, ṣùgbọ́n a fẹ́ kẹ́ tọpẹpẹ sí ọ̀nà náà fún wa pé nípa àwọn nǹkan tí ó ṣe, àwọn nǹkan wo ló ṣe kókó fún ìrètí orílẹ̀-èdè tuntun. Ẹ ṣeun sà. Ẹ ṣeun, mo dúpẹ́. Àwọn tí ó ṣe kókó ó pọ̀ díẹ̀, àmọ́ wọ́n ní ìkan ló kọ́kọ́ síwájú kan. Tá a bá dá Yorùbá nation sílẹ̀, ní ìta tí ń ròyìn tó máa jẹ́ ṣíṣe yìí, tá a máa gbòmìnira tiwa, a láti kọ́kọ́ wò ó ta lẹni tó fẹ́ jó lórí. Ká lọ wo background ẹni tó fẹ́ jó lórí yìí, jójó lóòótọ́ àti jẹ́ olórí ẹ̀ tóun náà bá débẹ̀ tán, ṣé ìṣe àpò ara ẹ̀, ṣé ìṣe ìfẹ́ ara ẹ̀ àti tàwọn ẹbí ẹ̀ nìkan ló ní ìjó nífẹ̀ẹ́ Yorùbá lóòótọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sọ pé Yorùbá ni wá, Yorùbá ni wá, Yorùbá ni wá. A fẹ́ràn Yorùbá, a fẹ́ jẹ́ kí Yorùbá jẹ́ ṣíṣe, a fẹ́ jẹ́ kó wà. Ẹ jẹ́ kó sọ fún wa pé ogun dé ká jáde, ọ̀pọ̀ wa la máa sá. Wọ́n léèyàn kì í jọba kó tún lójó. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ti wà gẹ́gẹ́ bí orin tá a gbọ́ tó ń sìn, ó ní Yorùbá ronú wò. Ìrònú wa gbọ́dọ̀ pọ̀, ta la fẹ́ fi ṣàṣíwájú. Ẹni tá a fẹ́ fi ṣàṣíwájú yìí, ǹjẹ́ a ti wo òun náà dáadáa, wọlé awòta, awo àwọn rẹ́kọ̀dì ẹ̀ from the past. Kí ni contribution ẹ̀ sí Yorùbá láti ilẹ̀? Àwa tá à ń pera wa ní Yorùbá yìí o, tá à ń sọ Yorùbá lẹ́nu yìí o, ẹ sọ fún ẹlòmíì pé kó wá kọ ABD, kò mọ̀ ọ́ kọ. Ẹ sọ fún ẹlòmíì pé kó wá fàmì sórí ọ̀rọ̀, kò mọ̀ ọ́ ṣe. Yorùbá náà láti máa pe wa. Ṣé ńgbà tá a bá gba Yorùbá nation yìí, official language wa sóyìnbó náà la fẹ́ máa lò? Àwọn nǹkan tá a gbọ́dọ̀ kọ́kọ́ wá nù lákọ̀ọ́kọ́. Ẹ̀kejì, a gbọ́dọ̀ wá àwọn tó jó lóòótọ́ nínú ògbóni, nínú ìṣẹ̀ṣe, tí ó máa jẹ́ ẹni tí yóò búra fáwọn tí a fẹ́ bọ́ sípò ilẹ̀ Yorùbá, tí ìṣe àwọn tó máa dà wá. Ọ̀pọ̀ Yorùbá náà ló ń da Yorùbá tá a ṣe tí ì rí nǹkan yìí gbà. Ìgbò kọ́ ló ń ṣe wá, Haúsá kọ́ ló ń ṣe wá, àwa Yorùbá náà ni. Bàbá wa Abíọ́lá ò débẹ̀, ọwọ́ ta la bá ń bẹ̀. Nígbà tá a yànyàn tí ò dókórí ipò, ọwọ́ ta la bá, ọwọ́ àwa Yorùbá ni. Kí ló sì jẹ́ ká bá wọn ni pé kò sí ìbúra tó múyán dóko, débi pé tó bá bu báyìí pé tóun bá ṣe nǹkan báyìí kóun sọnù máyé lójú. Nígbà tó bá dẹ̀ ṣe yẹn tọkàn di pé wọn ò déédéé rí bọ́ ni, ó sọnù máyé lójú lóòótọ́. Ẹlòmíì náà á jókòó déédéé pé lágbájá búra báyìí ó ṣe báyìí. Ìbúra ní ìkejì. Ìkẹta, níbo ni a fẹ́ fi ibi tá à ń pè ní kápítà ilẹ̀ Yorùbá sí? Tá bá níbi báyìí ni
kí ni àwọn criteria tá a lò tá a ronú sí tá a fi sọ pé ibi báyìí ló ń láti jẹ́ nínú tá a gbọ́dọ̀ wòrè o a gbọ́dọ̀ wò pé tógun bá dé ǹjẹ́ avenue tó wo ìlú tá a fẹ́ lò yìí ó tó 2, 3, 4, 5, 6 tí ìṣọ̀nà kan tógun lè ká wa mọ́ nínú ẹ̀ náà la gbọ́dọ̀ wò pé ǹjẹ́ àwọn ohun àlùmọ́nì ó wà nílùú yìí tó jẹ́ pé tá a bá ní ó tásìkò láti ṣètùtù láti tún ìlú ṣe ilẹ̀ Yorùbá ṣe ǹjọ́ wà ńbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ta gbọ́dọ̀ múra fún bákan náà ta gbọ́dọ̀ múra lẹ̀ fún ni pé kí láà máa fi ṣèbúra àwọn wo ni yóò mọ̀ ṣèbúra ṣé iṣẹ́ àwọn tó máa búra fún èèyàn tán tó máa di lọ́jọ́ ọ̀la tí ta búra fún máa padà wá pé ìbúra yín àná yẹn pọ̀ o mo ti ní mọ́tò 3 tí fẹ́ gbé fún yín máa kọ́lé fún yín bẹ́ẹ̀ ni owó ti pọ̀ tí kò fún yín tẹ́ mọ́ lò ẹ bá ń yí ìbúra padà ṣé ìbúra yẹn mú ó mọ́rán ó múyán dóko lóòótọ́ ní tó wá gbẹ̀yìn inú àwa Yorùbá ń láti kò nífẹ̀ẹ́ ara wa tó kò sífẹ̀ẹ́ ìfẹ́ yẹn ni kẹ́ jẹ́ ká wá kò sí bá ṣe lè rífẹ̀ẹ́ ju ọ̀rọ̀ ìbúra yìí náà lọ o nílẹ̀ Yorùbá ìyẹn ni tó jẹ́ pàtàkì tá a gbọ́dọ̀ múra dè é lẹ̀ kí n tó ní wá lára ta àti torí ẹ̀fẹ́ kúrò nínú ìlú kan kó mọ̀ jẹ́ pé ńgbà tá a bá tún dá òun náà lẹ̀ from fry pan to fire ni bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun púpọ̀ bàbá wa ìbéèrè mi tó máa kẹ́yìn lórí sáà tá a wà yìí kí n lè fún àwọn tán bá wa péjọ náà ní oore ọ̀fẹ́ láti béèrè ìbéèrè lọ́wọ́ yín láti comment láti bá wa dá sí ètò yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní gbogbo ìgbà kó tó wá di pé mo tún wá lọ sí abala kejì. Ìbéèrè náà ni wípé bàbá wa His Royal Highness kábíyèsí bàbá kí ni ojúṣe àwọn ọba aláyé àti àwọn oníṣègùn fún orílẹ̀-èdè Odùduwà láti tẹ̀síwájú? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ní ìgbàgbọ́ nítorí pé Bíbélì sọ pé láti ní ìgbàgbọ́ kí gbogbo ohun gbogbo ó lè di ṣíṣe nítorí pé ìgbàgbọ́ kan wá yẹn ni Ọlọ́run máa kọ́kọ́ wò tí a bá ń jà fún nǹkan tá à ń béèrè fún nǹkan tí à ń wojú Ọlọ́run fún nǹkan kan tàbí òmíràn àbí nǹkan púpọ̀ Ọlọ́run máa kọ́kọ́ wo ìgbàgbọ́ wa pé ǹjẹ́ ìwọ gangan tó nídìí nǹkan lílò yẹn ǹjẹ́ o ní ìgbàgbọ́ lọ́kàn ẹ pé èmi Ọlọ́run Olódùmarè mo lè ṣe fún ẹ tó ti yẹn gbà ìgbàgbọ́ ṣe pàtàkì. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo dẹ̀ jẹ́ onígbàgbọ́ tí mò ń sin ẹ̀sìn ìgbà tán bí mi sínú ìgbàgbọ́ mo nígbàgbọ́ wípé Yorùbá nationhood yìí Odùduwà nation yìí ó ti di gbígbà ó ti di ṣíṣe ní rọ̀rùn lọ́nà tó máa kọjá òye ìmọ̀ àwa ẹ̀dá lọ́lọ́run máa fi ṣe fún wa ní rọ̀rùn. Nítorí náà pàtó ni mo ṣe bèèrè lọ́wọ́ yín pé kí ni ojúṣe àwọn ọba aláyé àti àwọn oníṣègùn máa jẹ́ fún orílẹ̀-èdè Odùduwà láti tẹ̀síwájú? Ìgbàgbọ́ mi ló mú pé láti tẹ̀síwájú ẹ mọ̀ pé nǹkan tá àti gbà rárá ni so èmi ti nígbàgbọ́ pé a ti cross stage yẹn àti cross boundary yẹn pé a ti rí gbà nítorí ìgbàgbọ́ tèmi ní. So kí ni ó máa jẹ́ ojúṣe ẹ̀yin oníṣègùn ẹ̀yin traditionalist àti ọba àlá láti pé ókè o a ti rí gbà Ọlọ́run ti fún wa ṣe a dẹ̀ láti tẹ̀síwájú nítorí pé a gbọ́dọ̀ wá gbà tán ká wá kú sọ́nà bí èéfín Ọlọ́run ní jẹ́ ká rí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ń sìn náà wípé àwọn tó máa jó lórí tó máa ṣe bákan ká má tù kábàámọ̀ wípé kíní. So kí ni àwọn nǹkan tí ó láti jẹ́ ojúṣe wọn bí ẹ̀yin ṣe rò gẹ́gẹ́ ẹ ṣe òsà. ẹ ṣeun mo dúpẹ́ ojúṣe tí àwa oníṣẹ̀ṣe pẹ̀lú Ògbóni àtàwọn ọba tá a ní ṣe ojúṣe wa pọ̀ ó pọ̀ púpọ̀ tí ì ṣe kékeré. A fẹ́ gba nǹkan ohun tá a fẹ́ gbà yìí ǹjẹ́ a ní ọkàn dáadáa ǹjẹ́ a ní àníyàn dáadáa. Bá a bá wọnú ọ̀rọ̀ ànábì lọ́dọ̀ àwọn mùsùlùmí ó ní innamal a'malu binniyat ó ní gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ti ṣe pẹ̀lú àníyàn ni o báwo ni àníyàn yẹn ṣe rí s'Elédùmarè àti ń ta fẹ́ gbà. Bẹ́ẹ̀ náà ni Bíbélì sọ fún wa pé wọlé kí o jókòó Olúwa mọ èrò ọkàn rẹ èrò ọkàn yẹn kí ni tó ń rò òun náà là ń pè láníyàn.
bàbá wa wo lọ́dọ̀ àwa oníṣẹ̀ṣe tá a béèrè pé kí ló ojúṣe wa àwa Yorùbá ẹ wo inú afẹ́fẹ́ tá a ti ń rìn yìí afẹ́fẹ́ lásán kọ́ àwọn kankan náà ń gbénu afẹ́fẹ́ bí àwọn kankan ṣe ń gbénu omi tí àwọn kankan ń gbé ìsàlẹ̀ odò táwọn kan ń gbénu ilẹ̀ àwọn yìí náà ń bá wa ṣe ayé nígbà táwa là ń jẹun tá à ń ṣe tá à ń mu tá à ń wọṣọ ǹjẹ́ a ti put àwọn èyí náà into consideration àwọn tí ò ní jẹ́ ká rí ayé ṣe ǹjẹ́ a put wọn into consideration that is one tá a bá ti put wọn into consideration àfi ká put wọn into consideration kí ni mò ń sọ ń bẹ̀ ni pé àwọn irúnmọlẹ̀ nílẹ̀ Yorùbá iṣẹ́ àwa oníṣẹ̀ṣe ni kí ni táwọn irúnmọlẹ̀ yóò kí ń jẹ tí wọ́n jẹ́ ìránṣẹ́ Olódùmarè tí wọ́n jẹ́ àrólé Olódùmarè lérí ilẹ̀ kí ni tí wọ́n kì í mu ká má fún wọn ní ohun tí wọ́n kì í jẹ ká má fún wọn ní ohun tí wọ́n kì í mu àwọn èèyàn á ní èṣù Ọlọ́run ìyà mi ya èṣù èmi máa ń sọ pé kọ́lọ́run mọ́ ìyà èmi ya èṣù nítorí èṣù tá à ń sọ yìí kì í ṣe Sátánì èṣù yìí ní dáadáa tó ń ṣe ojúṣe àwa oníṣẹ̀ṣe ni èèyàn fẹ́ pa ẹ́ láìṣẹ̀ láìrò gẹ́gẹ́ bí ogun tá à ń jà ń sìn pé ká gba Yorùbá nation àwọn kan ti múra pé ẹ mọ́lé lágbájá ṣé mọ́lé ọba Ògbóni tó ń sọ̀rọ̀ yìí ẹ lọ ka mọ́lé lọ́la mo wá bọ èṣù gbogbo ẹni tó bá ti ń ro aburú pò mí májọ gbádùn májọ lè dé bí o wọ́n wá ń bọ̀ lọ́nà lóòótọ́ wọ́n ti mọ ibi tọ́ba Ògbóni ń gbé ibi tó ti ń bọ̀ lèṣù ló bá double cross mọ́tò wọn ni mọ́tò wọn bá sọba sọ́ọ̀tì lọ́ bá kú ẹjọ́ ṣé èṣù ṣe aburú fèmí èṣù ò ṣaburú iṣẹ́ tá a bá rán ló máa jẹ́ ó ṣe dáadáa fún wa ṣùgbọ́n our role òun ni ká kọ́kọ́ keep the tradition wa àti culture wa nínú tradition wa ọ̀pọ̀ nu wá ń sìn wá kọ́ àwọn ọmọ wa báwo la ṣe ń kíyàn tọmọ Yorùbá bá fẹ́ kíyàn á ní hi dad ànáwọ́ sí bàbá ni nínú tradition wa òun ló ń jẹ tá à ń jẹ òun ni múra tá à mú àti bẹ́ẹ̀ 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 lọ ètùtù ìlú nínú community iṣẹ́ àwọn oníṣẹ̀ṣe ni kò sí bá ṣe fẹ́ tó ilẹ̀ Yorùbá tí ètùtù ò bá ti kún àwọn tó lè mú ayé gún nìyẹn kò sí bá ṣe fẹ́ tó nínú àwọn speech mi kan àti interview mo ti suggest fún ìjọba ẹ jọ̀ọ́ àwa oníṣẹ̀ṣe ìjọ wo lẹ fún wa fọlídé ti wa mùsùlùmí á gba Idul Kabir holiday wọ́n á gba holiday ti ààwẹ̀ wọ́n á gba Maulud Nabiu àwọn oníkírísítẹ̀nì á gba Christmas wọ́n á gba New Year wọ́n á gbàgbá wọ́n á gbàwó ẹ sì lẹ́sìn mẹ́ta lẹ ní ìgbàgbọ́ nínú ẹ̀ àwa oníṣẹ̀ṣe wa ń ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ìbéèrè yín pé dandan ẹ gbọ́dọ̀ fáwa náà lọ́ọ́ dé ká fi ṣètùtù wọ́n láwọn ò fún wa ṣe rò pé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ máa tòrò kò ní tò ìtàjẹ̀sílẹ̀ ò ní tán tá a bá fẹ́ kí ìtàjẹ̀sílẹ̀ tán àfi káwa náà ti múra lẹ̀kẹ́ ká mú àwọn oníṣẹ̀ṣe ní pàtàkì pé ẹ bá wa ṣe ẹ má jẹ́ kó nǹkan ó bàjẹ́ ojúṣe àwọn oníṣẹ̀ṣe àtọba nìyẹn ṣùgbọ́n àwọn ọba aláyé ọba ìlú tá à ń sọ yìí ìyẹn àwọn ọba tí wọ́n jẹ lọ́nà ẹ̀tọ́ àwọn tí ò jẹ lọ́nà ẹ̀tọ́ kò sí bọ́n ṣe fẹ́ mọ nǹkan kan nípa àṣẹṣe wọn ò lè nífẹ̀ẹ́ àṣẹṣe ẹ jẹ́ ká wo ohun tó ń ṣẹlẹ̀ ní Ogun State tá à ń jagun ẹ̀ táwọn oníṣẹ̀ṣe ń jagun ẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní àwọn ọba Ogun State sọ pé táwọn bá ti kú àwọn ò fẹ́ káwọn oníṣẹ̀ṣe àwọn aláwo sin àwọn mọ́ mo wá bí wọ́n pé nǹkan gbé dání ṣe Bíbélì àti Kùránì ni nígbà tí ọba kan máa sọ òun ò fẹ́ dárúkọ ọba níbẹ̀ náà ó ní ẹ̀dàn ìlú ọwọ́ òun ló wà mo wá bí pé ẹ̀dàn ìlú tó ló wà lọ́wọ́ ẹ̀ ṣó jẹ́ Bíbélì àbójẹ́ Kùránì ara àdánwò tá à ń ní nìyẹn táwa oníṣẹ̀ṣe bá ti wá sọ pé tá a bá ti mọ̀ pé kí ni ohun tó jẹ́ ẹ̀tọ́ wa fún Yorùbá nation yìí àfi ká kọ́kọ́ mú àwọn nǹkan yìí ní pàtàkì ẹ jẹ́ ká dáfá sí ta la fẹ́ fi ṣe olórí ṣe fámù níbo la fẹ́ lò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa tó jẹ́ kápítà wa ǹjẹ́ ńgbà tá a dáfá ẹ̀ ǹjẹ́ ifá mú ibẹ̀ torí fá ò ní balẹ̀ kó mọ̀ sọ̀bi tá a fẹ́ gbà fún wa gbogbo ẹni tá a bá fẹ́ yàn sípò tó lóun fẹ́ contest fún ipò kọ̀ọ̀kan ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ dáfá sí i ǹjẹ́ lẹ́dàá ẹ̀ mú ǹjọ́ wà ń bẹ tó tẹ́lẹ̀dàá ò bá mu tó bá débẹ̀ lẹ́yìn tó bá dijọ́ kejì á padà kú ẹ mọ́ gbàgbé inú ibi tá a ti fẹ́ jẹ oyè àwọn orúmọlẹ̀ wà nínú afẹ́fẹ́
wọ́n wà nínú omi wà pẹ̀lú wa, afẹ́fẹ́ wà pẹ̀lú wa, a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ Olódùmarè pé ọ̀nà wo ni ká tọ̀. So ó pọ̀ nínú tó jẹ́ ẹ̀tọ́ àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe. Nínú ẹ̀ náà ni tó lè mú ìlú tòrò. Aláǹṣẹ̀ṣẹ̀ṣe aláfẹ́ gba ìlú Yorùbá, ẹnìkan ní kóró má ké nínú ìlú, kóró bá ké ara ò lè dẹ̀ ẹ́. Àìsàn pọ̀ rẹpẹtẹ, àwọn orò tá à ń ṣe yìí, àwọn ètùtù tá à ń ṣe yìí, àwọn ló ń kó àìsàn kúrò. À ń sọ̀rọ̀ coronavirus di ọ̀la, wọn ò tí ì wà specific kan sọ fún wa pé oògùn ẹ̀ ní. Ẹ bá àwọn bàbá wa lára ojúṣe wa nìyẹn. Àwọn bàbá wa ti sọ ẹ̀rí pé kò pọ̀ ní Nàìjíríà. Gbogbo yìí tán sọ fún wa pé alógójì aláàdọ́ta ní 10 million àwọn tó níbà ni wọ́n ń kó mọ́. Kì í ṣe corona. Nítorí pé tutù pọ̀ tá à ń ṣe tutù yìí ti ń bi àwọn nǹkan yìí dànù. Àwọn ìgbáradì tó yẹ ká gbáradì fún nìyẹn tí àwa oníṣẹ̀ṣe dẹ̀ gbọ́dọ̀ ṣe láti rí i pé Yorùbá nation tá a fẹ́ gbà yìí á dúró déédéé. Ẹ ṣeun, mo dúpẹ́ àbọ̀ nìyẹn lórí ẹ̀. Àrọ̀ kí síbẹ̀, ẹ ṣeun púpọ̀ bàbá wa, ẹ kú ìkàlẹ̀. Ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o, gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí Facebook àti lórí Zoom. So the line is open. Please, for your comment, for your participation, for your enquiries and for your query. Fún ní pàtàkì fún ìbéèrè sí àwọn bàbá wa, ẹni tó bá ní question, ẹ jọ̀ọ́ ẹ unmute ara yín kẹ́ nawọ́ sókè, you have the floor. Láti bẹ̀rẹ̀ jẹ́ ká ṣe pàápàá ká lè save time. Ta ló ní ìbéèrè fún àwọn bàbá wa? Ẹ jẹ́ ká wo orí Facebook náà bóyá wọ́n táìpù ìbéèrè. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ní ìbéèrè fún àwọn bàbá wa? His Royal Highness Ọba Tajudeen Ajala Bakare, Ọba renowned Ògbóni Àbáláyé worldwide. Àwọn ni àlejò wa ní orí ètò tòní. Ǹjẹ́ alẹ́ ní kankan tó ní ìbéèrè? Tí a bá rí ẹni tó ní ìbéèrè fún ọ̀yá Mr. Michael iPhone, remember to unmute yourself. Please unmute yourself and ask your question. Mr. Michael, ẹ sọ orúkọ yín àti ibi tí ìlú tẹ́ ti ń pè. Ẹ béèrè ìbéèrè yín látọ̀ fún àwọn bàbá wa. Unmute yourself, Michael. Unmute your device, your phone, your computer. All right, you have the floor, sir. Thank you. Your full name and where you joining us from. Ẹ káàárọ̀ sir. Afternoon. Ẹ káàsán sir. Ẹ káàsán, ibo lẹ ti ń Ẹ pè káàsán wá? bàbá mi ń bẹ̀ o. Yeah, mo kí kábíyèsí o. Mo ń sọ láti US, Chicago. Ẹ káàbọ̀ sí orí ètò. Orúkọ mi ni Michael. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa. Yeah, ẹ ṣé sir. Ẹ jọ̀ọ́ fẹ́ béèrè question kan ni sir. Màá try láti béèrè question yìí pé àwọn ọba wa a gbọ́ yìí pé wọ́n ní pé ká máa continue, ká máa báṣẹ́ lọ yìí pé àwọn wà lẹ́yìn wa. But wọ́n ní pé wọn ò lè jáde openly láti sọ pé àwọn ń tì wá lẹ́yìn. So a ò mọ òtítọ́ yẹn, bóyá òtítọ́ ni bóyá kò ní ṣe òtítọ́. But yẹ́ bí nǹkan tí bàbá wa ń sọ ń sìn sà, wọ́n ní pé àwọn àtàwọn kábíyèsí àtàwọn ògbóni ni wọ́n máa ṣe ètùtù láti jẹ́ kí Yorùbá kí ó dá dúró. But nínú àwọn ọba náà a gbọ́ pé àwọn kan fún support, wọ́n fún Oòduà nation ní support, àwọn kan dẹ̀ ní interest láti jẹ́ kí Oòduà kó wà. So láti ṣe ètùtù sà, báwo ló máa ṣe wà easier, or báwo ló máa ṣe rọrùn sí láti jẹ́ kí wọ́n ṣe ètùtù yẹn fún Yorùbá? Torí pé nígbà tí àwọn bàbá ọba tó ń sọ̀rọ̀ ń sìn tó ń jẹ́ olórí ògbóni and so and so forth, tí wọ́n bá ready, tí àwọn ọba tó yẹ kán fún support tí wọ́n bá ready láti jẹ́ kí Oòduà kó dúró, so báwo ni kó máa ṣe láti jẹ́ kó dúró sà? Nígbà táwọn kan bá ready, táwọn dẹ̀ ready, tí ìmọ̀ ọ̀dẹ̀ jọ̀kan lọ́dọ̀ àwọn ọba àti àwọn ògbóni tó fẹ́ ṣe ètùtù, so báwo ni máa ṣe wá sí ìmúṣẹ? That's my question. Ẹ ṣeun púpọ̀ Ọ̀gbẹ́ni Michael. Bàbá wa ó kù sí lọ́wọ́. Ẹ ṣeun Ọ̀gbẹ́ni Michael láti ìlú Amẹ́ríkà. Ẹ ṣeun.
ìbéèrè gidi lẹ béèrè. Ó yẹ kí atọ́kùn náà ti béèrè yẹn pé ìṣòro wo ni àwọn ògbóni ń kojú lórí gbígbé ilẹ̀ Yorùbá sílẹ̀. Ara ìṣòro kan níbèrè tẹ́ béèrè yẹn. Mo sọ lẹ́ẹ̀kan pé àwọn ọba kan wà tó jẹ́ pé ọba politician ni wọ́n. Àwọn tí wọ́n jẹ́ politician ni wọ́n appoint wọn. Àwọn ni wọ́n ra mọ́tò fún wọn. Àwọn náà bá wọn kọ́ palace wọn. Àwọn ni wọ́n ń gba salary tí wọ́n ń gba remunerations tí wọ́n ń fún ní car. Gbogbo àwọn politician ni wọ́n ń fún wọn. Ìjọba tá a fẹ́ kúrò lára rẹ̀ ni wọ́n ń fún wọn láwọn nǹkan yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò jẹ́ kí irú wọn ó lè show up nìyẹn. Tó jẹ́ pábẹ́lẹ̀ ni wọ́n sọ fún wa pé ẹ máa báṣẹ́ lọ. A wà pẹ̀lú yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè yín, tọ́ ni a ní ìṣòro pẹ̀lú wọn. Àwa tá a jẹ́ ọba Ògbóni, onílé mi ò gbọ́dọ̀ ọ̀rọ̀ abo púpọ̀ nù wa láṣìírí owó àpò ara wa là ń lò láti ṣe ètùtù fún ìlú. Èmi ń fi gbogbo ẹnu sọ, mi ò rò pé ó pọ̀ nínú ọba ìlú tó ń kówó fáwọn Ògbóni pé ẹgbà ẹ bá wa fi ṣètùtù ìlú. Kódà wọ́n tún ń gbowó lọ́dọ̀ ìjọba, wọn ò tún ní kó fáwọn Ògbóni pé fi ṣètùtù, wọ́n á tún kó sápò tiwọn ni. Ṣùgbọ́n béèrè tí máa béèrè ń bẹ̀ ni pé ǹjẹ́ gbogbo àwọn ọba tá à ń sọ yìí, ǹjẹ́ Ifá ló yàn wọ́n? Àbí wọ́n kàn mú wọn jọ́ kan, wọ́n ní ìwọ politician kọ́kàn mú wọn jọ́ kan ní bọ́ síbẹ̀, ìwọ lọ bá kù, á dẹ̀ kọ́ ọlọ́pàá sẹ́nu ọ̀nà, ẹni tó bá bẹ̀rẹ̀ dù kọ́lọ́pàá mọ́ pa wọn lọ. Bá a ṣe ń ṣe nígbà wáṣẹ̀, a ṣe bẹ́ẹ̀ mọ́, òun ló ń kàdánwò bá wa. Lára àdánwò pátá ní pẹ̀lú àwọn ọba wa nìyẹn. Mo sọ lẹ́ẹ̀kan pé a béèrè láti gba ọlídé tá ti ń jagun ẹ̀ látàìmọye ọdún. Ìjọba ò fẹ́ fún wa tó pé tíjọba fá fún wa, wọ́n mọ ohun tá a lè béèrè fún. Àwa náà ṣáà ṣètùtù sílùú. Ètùtù tó bá ṣẹ̀ṣẹ̀ sínú ìlú yìí tó bá parọ́ nu wọn tó ṣàbòsí pẹ̀lú ìlú, àgbèṣépè. Púpọ̀ nú ẹ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ọba ìlú. 90 to 95% of our kings tó jẹ́ àwọn ọba wa láàrin ràn lọ́wọ́ látọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n ìgbìyànjú ń wá látọ̀dọ̀ tiwa fúnra wa tá a dẹ̀ ń ṣe nítorí pé ànífi tí wọ́n ṣe. Eléyìí ló ń jẹ́ kí àìgbọ́ra ẹni yé kọ̀ọ̀kan máa wáyé láàrin àwa àti àwọn tó jọba ìlú. Àwọn ọba ìlú kan gẹ́gẹ́ bí ìbéèrè yín, wọ́n support, tínú wọn dẹ̀ ń dùn sí. Ṣùgbọ́n mélòó nú wọn ló lè jáde sáfẹ́fẹ́ pé a fẹ́ yà lẹ́yìn ìjọba tó ń fún wọn lóúnjẹ, tó ń san sálárì wọn. Ọba ìlú á tún jẹ mi ò rírú ẹ̀ rí. Wọ́n sọ pé gọ́vnà ìlú kan ló máa wá gbé ọ̀pá àṣẹ fọba. Ní pé táwa ọba náà ti yẹ̀yẹ́ ara wa rè. Àbọ̀mí nìyẹn lórí ẹ̀. Ẹ ṣeun púpọ̀ bàbá wa. Ẹjọ́ ta ló tún ní béèrè? Dókítà ní béèrè. Dr. Patrick, àwọn alágbẹ̀tẹ̀rù wa nìyẹn láti New York. Doctor, you are welcome, sir. Unmute yourself, doctor, or increase the volume of your... You're already unmuted, but we can't hear you for whatever reason. Make sure your connection is perfect, sir. We can't hear you. You are not muted. You're coming very, very light. Increase the volume or Zoom increase the volume computer or device inside. Make sure you are not connected with an headphone or headset or earphone, that the audio is going inside instead of coming outside. Is it better now? Now, yeah. Okay. Kábíyèsí o, kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ẹ ṣé púpọ̀ fún dídarapọ̀ pẹ̀lú wa nínú ètò ọ̀sán yìí. Ìbéèrè tí mo ní fún yín nípa àwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n ń ṣe oníbílẹ̀, tó dẹ̀ jẹ́ pé excuse táwọn máa fún yín ní pé àwọn ò lè búra torí Christian lọ́wọ́ àbí Muslim ni wọ́n, ṣùgbọ́n tó jẹ́ pé ara wọn dẹ̀ ní corruption yẹn ti pọ̀ jù. Kí wá ní kí la ṣe lè ṣe tó fi jẹ́ pé irú àwọn bẹ́ẹ̀ yẹn kò ní ṣe pé wọ́n wá excuse tí a fi nílé tí wọ́n fi níwà accountable. So mo ní ọ̀rọ̀ ẹ tí a ti rí kíní yẹn ó ti come up náà meeting mélòó kan tó ti jẹ́ pé nígbà tí a bá ti ń sọ̀rọ̀ ń pa Ifá àti gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ wá ní born again lọ́wọ́ àwọn ò fẹ́ ṣe gbogbo yẹn, àmọ́ àwa náà mọ bí gbogbo olúwa ṣe rí ìsìn àdẹ̀mọ́ pé
irú excuse lẹ lọ́wọ́ kan fi lè máa ṣe gbogbo ìṣekúṣe yẹn torí wọ́n mọ̀ pé àwọn ò ní need àti give account so ẹjọ́ ń jẹ́ lè làwọn lọ́yẹ̀ ń pa eré abẹ yẹn. Thank you, doctor. Kábíyèsí sà. Yeah, ẹ ṣeun púpọ̀ mo gbọ́ ìbéèrè wọn ó sì dùn mọ́ mi púpọ̀ bẹ́ẹ̀ ni inú mi a máa dùn púpọ̀ tí n bá rí i pé mo kéwú tó pọ̀ bẹ́ẹ̀ náà ni kò sí ní tí ń bẹ nínú bíbélì from Genesis to Revelation tá a tún lọ sí ilé ẹ̀kọ́ ẹ̀ náà bá a ṣe jẹ́ oníṣẹ̀ṣe tó ọ̀pọ̀lọpọ̀ náà ti ń sọ fáwa yìí náà pé ìwọ odindi àáfàá kí ló tún wá dé di ìṣẹ̀ṣe àwọn ò lè búra o àwọn ò lè ṣe gbà mo ló dáa solution rèé Dr. Patrick Akínbọ́lá ẹ jẹ́ ká kọ́kọ́ bi wọ́n pé nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà ara kí ló ti dá wọn lára yẹ̀pẹ̀ nínú ilẹ̀ kó tó di pé Jésù dé tó mú Bíbélì wá fún wa kó tó di pé Ànábì dé tó mú Bíbélì wá fún wa ṣèbí bákan la ṣe ń ṣayé táyé dẹ̀ ń tòrò ẹ sọ fún wọn tó bá láwọn ò lè fi ìṣẹ̀ṣe búra kò yé púpọ̀ nínú wa ni gbogbo ògbà tó bá ti láwọn fẹ́ búra ẹ jẹ́ kán gbé Kùránì àti Bíbélì dání ẹ jẹ́ kán yọ ẹsẹ̀ kúrò nínú bàtà kán gbé sórí ilẹ̀ ẹlẹ̀ gidi kán wá fi Bíbélì àti Kùránì búra kán wá wo ohun tí ó ṣẹlẹ̀ àlò Ògún àlò Èṣù àlò Ọbàtálá àlò àfọ̀ṣẹ ẹ jẹ́ kí wọ́n yọ bàtà wọn kúrò ńbẹ̀ kán gbé lórí ilẹ̀ ìtumọ̀ ẹ̀ tán sọ ìtumọ̀ tí wọ́n ń sọ yẹn ni pé mo ní ìgbàgbọ́ sọ́lọ́run pẹ̀lú Bíbélì àti Kùránì tí mo gbé dání yìí o ìjọ tí n bá ti dà yín kí lẹ̀ mú mi ẹ má jẹ́ kán mọ ọwọ́ bàtà mọ́ kán máa gbé sórí iyẹ̀pẹ̀ gidi bó jẹ́ Bíbélì náà lọ fẹ́ fi búra ẹ jẹ́ kán mú dání ó ṣàárín lórí ilẹ̀ ṣó tún lè búra mọ́ lórí ilẹ̀ yẹn ni n tá a máa ṣe nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe púpọ̀ kábíyèsí mo dúpẹ́. Ẹ ṣeun púpọ̀ sà á máa rí yín bá fún àwọn tí wọ́n fẹ́ fi ìbéèrè wọn ránṣẹ́ lórí WhatsApp àbí lórí regular text fún àwọn tó wà lórí Facebook tí wọn ò sí ní orí Zoom àwa tá wà lórí fún àǹfààní láti nawọ́ sókè fáwọn tó fẹ́ fi ìbéèrè wọn ránṣẹ́ mo ti táìpù nọ́mbà mi WhatsApp nọ́mbà mi sórí Facebook 845-293-8937. I repeat. Mo ti send the WhatsApp number mi 845-293-8937. Mo máa take àwọn bàbá wa Délé Awóṣìkà. Number mi again is 845-293-8937 àti 7 fáwọn tó fẹ́ táìpù ìbéèrè wọn ránṣẹ́. Bàbá wa Mr. Délé Awóṣìkà, you have the floor, sir. Unmute yourself and please ask your question. Thank you, sir. Ẹ ṣé olóòtú. Ẹ káàárọ̀ níbí o. California ni èmi ti ń pè o. Àwa ní nǹkan bíi over 10 o'clock láàárọ̀ bíi. Ẹ ṣé bàbá wa kábíyèsí o. Kájú pẹ́ lórí o. Àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ o. A fẹ́ kúrò Nàìjíríà ìlú tó tóbi ni ṣùgbọ́n àwọn ọmọ Odùduwà fẹ́ dá dúró fúnra wa tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀ ayé àti gbogbo tó wà nínú ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin tó yẹ pé ẹ ṣáájú wa alábàáláyé tẹ́ mọ̀ gbogbo nípa omi nípa gbogbo tó tí ó wà tá a fojú rí kí ni ẹ̀ ń ṣe láti dẹ́rù bà àwọn tó ń yọ wá lẹ́nu wọ̀nyí kí ni nǹkan tẹ́ ń ṣe láti dẹ́rù bà wọ́n láti fi wá sílẹ̀ láàyè tiwa ilẹ̀ wa ní ilẹ̀ bàbá wa ní a lè kúrò ńbẹ̀ mo rò pé báwọn ọba ò tiẹ̀ sọ̀rọ̀ báwọn àwọn tó kàwé ò tiẹ̀ lè ṣe kankan ẹ̀yin tó yẹ pé mọ̀ pa gbogbo nǹkan wọ̀nyí tójú rí tójú òrí kí ni ẹ̀ ń ṣe láti dẹ́rù bà wọ́n láti lé wọn kúrò àbọ̀rọ̀ láti fọmọ olúwàbí ẹ ṣé. Ẹ ṣeun púpọ̀ bàbá wa Délé Awóṣìkà láti ìlú California. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbà gbogbo tí ẹ máa ń darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun sà. Kó tó di pé bàbá wa His Royal Highness bí wọ́n answer question yẹn
mo ní ìbéèrè tó farajọ tó jẹ́ exactly the same thing similar láti ọ̀dọ̀ Ayọ̀délé Oòduà. Mi ò mọ bí tẹ́ni yẹn ti ń darapọ̀ mọ́ wa bọ̀ lórí Facebook náà wà. Ìbéèrè tí wọ́n ní pé sódà ẹ lè kó gbogbo ẹ̀ papọ̀. Ìbéèrè wọn ní pé please ask our Royal Majesty that please ask him that Fulani are in our land already. What are they doing to that or about that? So ẹnìkan béèrè yẹn látòrí Facebook náà sàí pé àwọn Fúlàní wọ́n ti wà lórí ilẹ̀ wa gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn bàbá wa láti California Adéla Òṣìkàbẹ náà. Wọ́n Fúlàní ti wà lórí ilẹ̀ wa. Àrùn ojú ni sà, kò ń ṣàrùn mú. In fact, ó di gan adití gan ó gbọ́, afọ́jú gan ó rí, ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ní kí ni ẹ̀ ń ṣe sà nípa yẹn. Ẹ ṣeun, mo dúpẹ́. Tí gbogbo wa tí a bá gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílùú kan, ilẹ̀ Yorùbá kan ní kòpẹ́kòpẹ́ yìí, a rí ọ̀pọ̀lọpọ̀ màálùú tí àrá sán pa tí gbogbo wọn sì kú, tó ṣe pé àwọn tí wọ́n ń da màálùú yẹn gan wọn ò dúró wò ó tán eréré lẹ́sẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n wà lóòótọ́. Tí Fúlàní bá wà láàrin wa tí ó dà wá láàmú, tí ò ní ọkàn burúkú tó fẹ́ ṣe pẹ̀lú wa, a lè mọ̀ wò. Ṣùgbọ́n ọkàn wọn ò dá, ọkàn burúkú ni wọ́n gbé wá fún wa. Tòótọ́ ni òun náà ní ìbéèrè táwọn bàbá wa béèrè pé kí ni tá ń ṣe láti ṣẹ̀rù bà wọ́n. Ń tá ń ṣe pọ̀ nílẹ̀ Yorùbá tiwa, ibi tán bá ti wà, ẹ jẹ́ ká gbọ́ àáyánlẹ̀ ẹ̀bẹ̀. Ìyìn táwọn bàbá wa fi ń yánlẹ̀ nígbà wáṣẹ̀ ó sì wà. Bí èèyàn bá ra lẹ̀ tẹ́nìkan ní máa bọ́ sórí ilẹ̀, àdẹ̀fín nǹkan tá a máa fi sí nígbà tó bá wọbẹ̀ tó bá kú. Àwọn tó bá ń bọ̀ lẹ́yìn tán ni pé wọnú ilẹ̀ yẹn ó forí ṣọ́kú gbà ò. Ẹlòmíì náà tún wọbẹ̀ ó tún lọ ilẹ̀ gbà ò. Ó ń túmọ̀ sí pé tẹ́ ń gbọ́ sórí ẹ̀ yẹn kì í ṣẹ̀tọ́ yín nìyẹn. Kì í ṣẹ̀tọ́ wọn ni. N tó bá jẹ̀tọ́ wọn ni, tó bá jẹ̀tọ́ ẹ̀ tó bá gorí ilẹ̀ yẹn nǹkan kan ò ní ṣe. Ṣùgbọ́n ṣe mọ̀ pọ́rọ̀ orí afẹ́fẹ́ ó lágbára díẹ̀. À ń ṣètò gidi lórí ẹ̀ tí àwọn àgbàlagbà ò dẹ̀ dákẹ́. Àwọn olórin máa ń kọrin kan pé ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ̀rì ò mọ̀. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ̀rì ò mọ̀ lóòótọ́ ni. Ṣùgbọ́n rú ẹ̀ àdákẹ́ o. Nínú púpọ̀ nú ẹ̀ àwa náà ti ń dira fún àwọn ọmọ wa. Irú àǹfààní tó yẹ ká rí àti ìrànlọ́wọ́ tó yẹ ká rí lọ́dọ̀ àwọn ọba nìyí tó yẹ gbà ẹ mọ̀ dira fáwọn ọmọ, ẹ mọ̀ dira fáwọn ọmọ, ẹ mọ̀ dira fáwọn ọmọ. Àti dira dé fún wọn débi pé tí wọ́n bá yíyàn níbọn wọn ò ní rí onítọ̀hún mọ́. Ìwọ tó kọjú ìbọn sí ìyàn tó yìn báyìí pàù wọ́n dẹ̀ wẹ́ ẹ tì, wọn ò ní rí ẹ mọ́. Nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wa ni ó dẹ̀ ṣì wà bó ṣe wà látàrí àwọn bàbá wa. So iṣẹ́ ń lọ lórí ẹ̀ ní gidi. Àbọ̀ mi nìyẹn. Ẹ ṣeun púpọ̀ bàbá wa. Láti kín ọ̀rọ̀ yín yẹn lẹ́yìn àti láti jẹ́ kí àwọn olùgbọ́ wa àti olùdarapọ̀ mọ́ wa àti àwọn tí wọ́n darapọ̀ àtàwọn tó tún máa gbọ́ náà, a gbàdúrà fún ogun, a gbàdúrà fún ìtàjẹ̀sílẹ̀, ṣùgbọ́n ìtàjẹ̀sílẹ̀ tí ó ti ń ṣẹlẹ̀ already. Mo dẹ̀ mọ̀ pé mo lè máa jẹ́ agbẹnusọ fún àwọn kan tí wọ́n fẹ́ béèrè àbí tí wọ́n ní opportunity láti wà níbí nísìnyìí lára àwọn èèyàn wa ní ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń wá ìgboyà láti jáde láti dojú kọ àwọn àtọ̀húnrìnwá tó ń dààmú wa tí a jókòó ara wa jẹ́jẹ́. Tó ṣàsọ pé tipátipá àwọn máa gba ilẹ̀ wa, àwọn máa jẹ àbá lórí wa, àwọn máa pa Yorùbá. Ọ̀nà wo lẹ lè gbà àti ìrànlọ́wọ́ wo lẹ lè ṣe fún àwọn tó jẹ́ pé ó ti sú wọn pátápátá, wọn ti sún kò gírí, wọ́n wá rẹ́dì pé ókè o, àwọn ń fàyẹ̀ta, àwọn ń fẹ́ nǹkan tó jẹ́ pé táwọn máa fi dira tó bá dojú ẹ̀ àbáwọn fẹ́ lọ kọ ojú wọn. Kí ni procedure, ọ̀nà wo lẹ lè gbà, báwo náà ṣe máa contact yín, báwo náà ṣe máa rí yín, àwọn ìlànà wo ni wọ́n máa go through, àbí kán gbàgbé ẹ̀ kò sí nǹkan tí ó ń jẹ́ bẹ́ẹ̀ tí ó jọ bẹ́ẹ̀. Ẹ ṣeun púpọ̀, mo ti sọ mọ́ náà rọ̀. A máa ń kọrin kan nínú Ògbóni
a máa ń kọrin yẹn pé onílé ń bẹ bíi tàtijọ́ Ajíbọ́lá ń bẹ bíi tàtijọ́ o àwa la ò ṣe bàbá bíi tàtijọ́. Ibi téèyàn bá rìn dé ibẹ̀ ló mọ̀ mọ́. Mo ti sọ mọ́ náà rọ̀ lẹ́ẹ̀kan àwa ò ní ṣaburú fún èèyàn àmọ́ téèyàn bá sọ fún wa pé bó la fẹ́ gbà á sọ fún pọ́nà ṣì wà. Ní ìyí tí ò há kì í ṣọ̀nà tó há rárá ọ̀nà tó pọ̀ ni. Gbogbo àwọn nǹkan ìṣọ́ra yìí ó sì wà táwọn bàbá wa fi lélẹ̀. Púpọ̀ nú àwọn yìí tí ò bá jẹ́ ẹ lọ bí àwọn tó ń ṣe wọn ò fi òótọ́ ṣe ni. Mo sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan nígbà tẹ́ ń sọ̀rọ̀ àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀ ṣùgbọ́n nísìn wọ́n ti ń yìnbọn fún wa. Púpọ̀ nú àwọn tó ń yìnbọn fún yìí wọ́n lẹ́lòmíì kú wọ́n lẹ́lòmíì wọ́n yìn kò rán ṣẹ́ni tó ń yìn tí ò ràn yẹn ṣé nǹkan bàbá wa kọ́ ló wà ló lò. Àwọn nǹkan yìí sì wà fún ẹni tó bá fẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbúra tèmi ò wá ń ṣe bíbélì ni o kùránì ni mo ní mi ò nígbàgbọ́ sí ìbílẹ̀ ewé egbò nǹkan tá a lò pọ̀ ṣé kìí ṣe tìbílẹ̀ ni. So gbogbo ẹni tó bá ti mọ̀ pé òun ò lè búra ló ní ìlànà tìbílẹ̀ kò sí bí èmi ṣe fẹ́ ṣe àwọn nǹkan yẹn fún. Ìdí rèé tá bá ṣe fún púpọ̀ nínú wọn ọ̀pọ̀ wọn náà tún padà fi jalè àdẹ̀fẹ́ kí wọ́n fi jalè. Ìmí àwò pé òun ti láyẹ ta a kò yes àsìkò ti dé tó máa bẹ̀rẹ̀ sí ní jalè àsìkò ti dé tó máa bẹ̀rẹ̀ sí ní pààyàn ẹ mọ́ fi pààyàn àmì tó bá fẹ́ pa ẹ̀yin kò sí tó burú bẹ̀ tó bá ṣíwájú yín lọ kò sí tó burú. Kùránì náà sọ fún wa pé wà láàárín ìbẹ̀rẹ̀ ẹ̀ wọ́n bá ti fọ ẹ lójú fọ́ tiwọn náà padà ẹni tó nà bọ́n sí ẹ ò gbèrò rẹ pẹ̀lú ẹ àmọ́ tó bá ti nà tó yín páàwù ẹjẹ́ kan wa tì kán mọ̀ rí mọ́ ń bẹ bíi tàtijọ́ ó dẹ̀ ṣì wà dọ́là. Ẹ ṣeun púpọ̀ bàbá wa His Royal Highness ọba àbáláyé ní gbogbo ògo ni. Ẹjọ́ ta ló tún ní ìbéèrè torí àsìkò àwọn bàbá wa ta ló tún ní ìbéèrè láti béèrè lọ́wọ́ àwọn bàbá wa. Mo ń worí máa fi àkókò yìí láti tún mẹ́nu bà Yorùbá Rescue Fund tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo ìgbà náà ni à ń sọ lórí ètò yìí. Wọ́n ti gbé Yorùbá Rescue Fund kalẹ̀ nípa ìlànà GoFundMe. Àwa tá bá ní interest ẹ jọ̀ọ́ tó àbẹ̀ àtẹ̀ tí ready náà ẹ kàn sí mi lórí 845-293-8937 845-293-8937 so that a lè fi link yẹn ṣọwọ́ sí the most authentic link so that kó tó tẹ́yìn gan bá tiẹ̀ tí ready láti dá nǹkan kan síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ share link yẹn fún tarátọ̀ rẹ̀ tójúlé onílé àtàlejò. Ẹ jẹ́ ká máa da ní tere èjì tere $1 lénìí $5 $10 $20 àwa tá ní $50 àwa tá lágbára $100 nílùú Canada àti Amẹ́ríkà UK káàkiri. Kò dẹ̀ ya àwa tá wà ní Nàìjíríà nọ́ọ̀sì $1 lọ́nà 2 million ó níye tó ń jẹ́ $1 náírà ní mo fẹ́ sọ $1 náírà lọ́nà 2 million ó níye tó ń jẹ́. La máa fi ra bọ́n la máa fi ra ammunition la máa fi ra ọta ní ìròbí nǹkan nítorí pé tọ́lọ́ba tí wàá ṣe fún wa nígbà tá a bá gba òmìnira ibì kan láti máa bẹ̀rẹ̀ àmọ̀pá ní resources a ní human resources àwọn doctors wà lawyers wà engineer wà query wà lábẹ́kúta omi wà lẹ́kọ̀ọ́ ní gbogbo south gbogbo west ilẹ̀ wà igbó tá a máa fi ṣe kíní tí everybody máa ṣiṣẹ́ tó máa ṣe kíní ṣùgbọ́n àwọn nǹkan kan náà ni ó tún máa ni wọ́n máa ní láti lò kọ́lọ̀ yan olóríire fún àtàwọn tó máa ṣe kíni kí gbogbo wa ká lè jọ láyọ̀ ó lè dùn ó lè lárin kọ́kàn lè balẹ̀. So Yorùbá Rescue Fund is currently ongoing which is financial support financial contribution to Yorùbá nation. Ẹ ṣe bó ṣe jẹ́ nìyẹn lórí GoFundMe nìkan ni wọ́n ti ń dáwó yẹn for now. Tẹ́ bá ti lọ síbẹ̀ ẹ rí iye tán ti dá ẹ rórúkọ àwọn tán ti dá àti date orúkọ tí yín náà show níbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ṣe iṣẹ́ ṣe. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ a tún rí anybody tí ó ní ìbéèrè ǹjẹ́ a rí anybody tí ó ní ìbéèrè tí kò bá sí lọ́wọ́lọ́wọ́ yìí kó tó di pé a máa jẹ́ kí àwọn bàbá wa jẹ́ kí n wò lórí
We are good to go. Please can you send out your number to us privately to take care of us. Okay. Okay. Ẹni tí ó bá fẹ́ láti contact àwọn bàbá wa ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi. Ẹ má yẹ ká kàn gbé nọ́mbà wọn sí orí public bẹ́ẹ̀ yẹn. Ẹ contact mi lórí 845-293-8937. 845-293-8937. If you are not interested in letting me know your contact number, you can email me. One word, jideige@gmail.com. Jideige is one word, jideige@gmail.com. Or you can send me a messenger lórí Facebook. Joseph Babajide Ige is my contact on Facebook. Joseph Babajide Ige. So one of those three ways you can contact me. Tẹ́ bá fẹ́ contact àwọn bàbá wa Royal Highness. Bàbá wa máa béèrè lọ́wọ́ yín. Lẹ́nu jẹ́ mẹ́ta ìsà ní gbogbo Nàìjíríà, especially Èkó ló kàn gbọ̀ngàn. A rí protest lọ́tún lósìn tí àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí àwọn youth wa táàgì ní End SARS, End SWAT. Nǹkan dẹ̀ bàjẹ́ gan. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló lọ sí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló bọ́ sí, ọ̀pọ̀lọpọ̀ ohun ìní dúkìá, ṣọ́ọ̀bù, ọjà, businesses àwọn èèyàn tán tẹ̀ mọ́wọ́ tán mẹ́sà àbí tán tẹ̀ tún wà in support of pé gbogbo gbígbà. Kí ni àmọ̀ràn sà tí ẹ fẹ́ gba àwọn ìjọba àpapọ̀, àwọn ìjọba state government, àwọn aṣòfin wa senators, àwọn ìjọba ní local government level, chairman local government àti àwọn house of rep? Ìmọ̀ràn wo ni ẹ fẹ́ gbà wọ́n sà láti pé ká dẹ́kun ilé? Nítorí pé tí ò bá nídìí sà, obìnrin kì í jẹ́ kúmólú tó ṣe bí òwe mi tó pòwe níwájú yín. Tí ò bá síbi tí ara ni àwọn aráàlú dé, especially àwọn ọ̀dọ́, wọn ò ní kó plákáàdì síta àti bánà wípé EndSARS ẹ̀ ń ṣe kinní kọ̀ọ̀kan. Gbogbo wa náà ni a rí nǹkan. Ìmọ̀ràn wo ni ẹ lè gba àwọn ìjọba wa sà lórí ọ̀rọ̀ yìí? Irú ẹ̀ má lè wáyé mọ́. Thank you, sir. Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀. Nígbà tí ọ̀rọ̀ EndSARS yìí ṣẹlẹ̀, èmi náà fún president wa ní candid advice and I sent it to him. Mo send it sáwọn èèyàn náà kí ni ohun tí wọ́n lè ṣe tí wọ́n fi lè dẹ́kun àwọn ohun tí ó wà nílẹ̀ yìí. Ohun tó dẹ̀ lè ṣe látòrí federal government lọ sí state level lọ sí local government level. Ó ṣe ní láàánú púpọ̀ pé protest tí a ṣe, àwọn kan náà tún papọ̀, wọ́n tún darapọ̀ láwọn tó ti fẹ́ ba nǹkan jẹ́ tẹ́lẹ̀, torí pé protest yẹn ò sí fún láti da ìlú rú tàbí láti jalè tàbí láti pa àyàn lẹ́kún. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ darapọ̀ mọ́ látàrí ebi tó ń pa àwọn èèyàn. Àkọ́kọ́ ìmọ̀ràn tí máa fún ìjọba lápapọ̀ ni pé kí wọ́n kọ́kọ́ ṣòótọ́ pẹ̀lú àwa tí wọ́n ń govern. Ìjọba ò ṣòótọ́ pẹ̀lú wa. Ìjọba ò ṣòótọ́. Àìṣòótọ́ yẹn ó bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lábẹ́ àìṣòótọ́. Àìṣòótọ́ yẹn òun ló mú àdánwò EndSARS wá. Gẹ́gẹ́ bí ohun tí mo dẹ̀ sọ láti ilẹ̀ tẹ́lẹ̀, tó bá jẹ́ pé irú àwọn tí wọ́n ń pè ní EndSARS yìí nígbà tí wọ́n ti dálẹ̀, kán tó ní ẹ máa jáde lọ báwọn èèyàn ni wọ́n ti fi ògùn èṣù nǹkan búra fún wọn ni. Ẹni pé nígbà tí méjì bí mẹ́ta bá fẹ́ ṣaburú tó kàn ní pé kinní kan àrá kan sán páwù ló bá sán pa àwọn. Àwọn tí wọ́n jọ ń lọ tó di pààrà sọpá, àwọn ò ní ṣaburú, wọn ò ní máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ó ṣẹlẹ̀ sí ẹnìkan tó súnmọ́ èmi náà ní digbidigbi ní ìlú kan tá à ń pè ní Ádámọ̀ ní ìlú Ìkòròdú. Wọn ò sọ fún mi. Commissioner of Police wá sẹ́gbẹ̀ẹ́ lónìí báyìí ẹni tí wọ́n pa, wọ́n déédéé yìnbọn straight bullet ló bá. Ó yárú ọmọ yìí nìkan lọ́lọ́run sọ pé ó máa jẹ́ ológo ẹbí yẹn, wọ́n ti pa ògo ẹbí yẹn nìyẹn. Àìwáṣe òdodo òun ló fà á kí àwọn tá à ń pè níjọba kí wọ́n ṣe òdodo pẹ̀lú àwa aráàlú lákọ̀ọ́kọ́. Ẹ̀kejì, kí wọ́n attend to the need of the people. Need of the people yìí á béèrè ohun tó pọ̀. Ọmọ ṣiṣẹ́ ni wá nílùú Nàìjíríà tí gbogbo àgbáńlá ayé mọ̀. Èèyàn kọ́ṣẹ́ ọwọ́, iṣẹ́ ọwọ́ tó kọ́ yìí ó ní ìdí iná ló máa fi ṣe. Nígbà tí ò rí iná lò, iṣẹ́ yẹn ò ṣeé ṣe mọ́. Ó tún kí ọ̀kadà mọ́lẹ̀ pé ẹ jẹ́ máa wọ̀ ọ̀kadà, aṣá máa jẹun. Ẹ tún lẹ́ẹ̀tún fọ́kadà mọ́. Ó tún kí márúwá mọ́lẹ̀, ẹ tún lẹ́ẹ̀fẹ́ márúwá. Ẹ dákun ẹ sọ fún mi, ṣèjọba ò ti sọ fún pé kó lọ jalè?
ó ti sọ fún pé kó lọ jalè nìyẹn kò sọ fún yín pé kẹ́ fóun lówó á ṣiṣẹ́ owó ààrẹ àmọ́ gbogbo tó nídìí ẹ̀ fún ẹ̀kẹta ẹ jẹ́ kó fulfill promise wọn làwọn máa fún wa lómi àwọn máa fún wa ná àwọn máa fún wa lẹ́dúkéṣàn kò sí politician tó máa ń gbàdúrà kí ọmọ tálíkà kó ṣoríire wọn ò ní gbàdúrà torí pé ọmọ tálíkà ni wọ́n ń rí lò nígbà tó bá tó àsìkò ìgbà tí wọ́n fẹ́ ṣe election yìí wọ́n lẹ́yìn ẹ̀ bọ́ra síta mo lè fi gbogbo ẹnu sọ ìkan rà wá lára àwọn House of Assembly wa lẹ́kọ̀ọ́ ń bì ta ní ọ́díò ẹ̀ lọ́wọ́ tó sọ fẹ́nìkan pé tẹ́nìkan bí pé àwa ràn òun lọ́wọ́ fóun lówó Ọlọ́run ò lè fún ẹ lówó sọmọ ọ̀tá ni wọ́n ni àìwò ń sọmọ ọ̀tá àwọn ọmọ ọ̀tá làwa ń náwó fún. kábíyèsí Olódùmarè. ní tó ń túmọ̀ sí pé ẹni tí gbogbo ayé sì mọ̀ ni wọ́n yẹ̀yẹ́ ẹ̀ náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó pe àwọn èèyàn ní children àwọn tó ń protest ó pè wọ́n ní children. òkè òkun làwa wà Desmond idiot lẹ́ ń sọ yàrá lè fi gbogbo ẹnu sọ kò sí nǹkan tó fẹ́ fà wá ṣe Desmond idiot lẹ́ ń sọ yẹn tó ń pè ní Desmond Elliot. nígbà tóun fẹ́ ṣe election True Media ló lò ó wá ní kán cancel media tóun lò tó fi bọ́ sípò tó bá jẹ́ pé irú èèyàn yìí búra pẹ̀lú Ògún àbẹ́sì. àwọn ìyálàyà ẹ̀ ní children bá ti sọ wẹ̀ ẹ jẹ́ kí wọ́n make education wa ní free ẹ̀yin tẹ́ wà lábúròdì free education ni wọ́n ń fún gbogbo àwọn ọmọ yín ní gbogbo wọn ṣe ń kó àwọn ọmọ wọn wá sílùú tiyín láti wá kẹ́kọ̀ọ́ kí ló dé táwọn ò torílẹ̀-èdè tiwa ṣe. àdẹ̀ní resources. kí gbogbo yes we have the resources kí gbogbo wa lé education kó ní kálukú ní ẹ̀tọ́ láti jà fún right ẹ̀. And education is the future of a nation. Yes, it's the best legacy you can give to anybody. torí ẹ̀ la ṣe lè gbàgbé àwọn bàbá wa late Ọbáfẹ́mi Awólọ́wọ̀ late Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀. bàbá wa Jákàndé náà gbìyànjú wọ́n gbìyànjú púpọ̀ lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni. so gbogbo àwọn ìmọ̀ràn tí máa fún wọn ní tí wọ́n bá ṣe kò ní sí ẹ jẹ́ kí n mú àpèjúwe kan wá lásìkò Fáṣọlá ọmọ ọ̀tá pọ̀ nílùú wọ́n wá wò pé kí ni táwọn lè ṣe níbi tí mo ti sọ̀rọ̀ pé wọ́n láti attend to the need of the people wọ́n wá ní ó dáa nígbà tá a rí i pé ọmọ ọ̀tá pọ̀ nílùú yìí a ṣe kó gbogbo wọn sí LASTMA ó wá bẹ̀rẹ̀ sí ní kó gbogbo àwọn ọmọ ọ̀tá yìí wọ́n wá ń tírèènì wọn wọ́n wá kó wọn sí LASTMA wọ́n káṣọ sí wọn lọ́rùn lásìkò yìí ẹ jẹ́ ká lọ wo àsìkò yẹn dáadáa kò sí ọmọ ọ̀tá nílùú wọn. We are not requesting for much but with the little we are requesting for ẹ jẹ́ kí wọ́n ṣe fún wa tó bá máa wá ṣe fún wa yìí kán bẹ̀rẹ̀ níbi kọ́kọ́kọ́ fún àwa oníṣẹ̀ṣe lọ́lídé tó bá fún wa kán gba oníṣẹ̀ṣe láyè tó bá tásìkò tó fẹ́ búra fáwọn èèyàn kó oníṣẹ̀ṣe náà máa dúró síbẹ̀ wọ́n bá lo bíbélì àti kùránì kan bọ́ bàtà ẹsẹ̀ wọn káwa máa ṣàṣẹ sí bóyá kò ní rí bẹ́ẹ̀ àbọ̀ mi nìyẹn. ẹ ṣeun púpọ̀ bàbá wa fún àwọn tá a bá tún ní ìbéèrè nígbà tá a bá ń gbáradì mo máa béèrè ìbéèrè mi tó kẹ́yìn kó wá tó di pé bàbá wa fi èsì ìdáhùn sí ìbéèrè yẹn àtúnfi orin àbáláyé àtúnfi kín bàbá wa lẹ́yìn àti gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ àti fún ìgbádùn àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Bàbá wa ìbéèrè mi náà tó kẹ́yìn kò ju ó dá lé lórí wípé kí ni ìbáṣepọ̀ ǹjẹ́ ìbáṣepọ̀ kankan wà tí ó bá dẹ̀ wà ní pàtó sà ìgbà tí bá ti béèrè ẹ̀tàn àpilẹ̀ orin àbáláyé fún yín dẹ̀ àwa padà wá ìwá answer question yẹn sà. Kí ni ìbáṣepọ̀ tí ó bá wà láàárín ẹ̀yin traditionalist tí à ń pè ní àwọn oníṣẹ̀ṣe àti Àmọ̀tẹ́kùn corps Àmọ̀tẹ́kùn security corps of the Southwest? Ǹjẹ́ ìbáṣepọ̀ kọ̀ọ̀kan wà? Tó bá wà kí ni ìbáṣepọ̀ tó wà? Ẹ jẹ́ ká fi orin àbáláyé ká fi kín àwọn ọ̀rọ̀ tí bàbá wa ń sọ ká tún fi kí wọn lẹ́yìn. Ẹ ṣeun. Mo bójú ayé ò ayé ṣá málámálá. Mo bójú ayé ò ayé ṣá málámálá. Mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. Mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. Mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. Kí ni dé sí Yorùbá o ọmọ aráyé? Kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o? Yéyéyéyéyéyé àwa máa ṣe ọ̀rọ̀ là ń bẹ. Yorùbá ń ṣera wọn nítorí owó. Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò. Wọ́n gbẹ̀bí fáláre, wọ́n gbáre pẹ́lẹ́bí. Wọ́n kò lè kó wájà, wọ́n tún polóko wá mú. Ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá. Ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o.
àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ tì sẹ́yìn o. yóò Yorùbá yoyoyo bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Ọba bá wọn sókè, wọ́n tún bá wọn sísàlẹ̀ o. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. Àwọn tí a lè fẹ́ lọ́sùn ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà ilẹ̀ o. yóò Yorùbá ronú o. Oríkì máa burú títí kó bógún ọdún lẹ́yìn òkùnkùn bíríbírí ìmọ́lẹ̀ yàtọ̀ o. Ẹ jẹ́ ká pọ̀ Olódùmarè ká pọ̀ Balùwàyé káyé wa lè dùn ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. Ilẹ̀ dákun gbà wá o, ilẹ̀ o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí. Alákòókà ó tẹ́rẹ̀ẹ́rẹ́ kábì. Ọ̀gbaragada bí ẹni yèyé mi ọmọ darúgbálẹ̀ àdúgbò òjijì tí ka ìkàlẹ́ nù mọ́. Àtẹ ìka ọkọ tí a pèlè. Ọ̀gbàmùgbàmù ojú Olódùmarè ò mà ṣe gbàmù lọ́wọ́ ayé. Àwa gorí ilẹ̀ yìí fẹ́ o. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ o. Àwa gorí ilẹ̀ yìí fẹ́ o. Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe òtún. Owó tọmọ o. Àwa gorí ilẹ̀ yìí fẹ́ o. Odùduwà dá wa láre o ká sì máa rere jẹ́ o. Àwa gorí ilẹ̀ yìí fẹ́ o. Ẹ káàbọ̀ bàbá wa, ẹ kú ìkàlẹ̀. Mo nígbàgbọ́ wípé ẹ fi nǹkan kan pòǹgbẹ. Nǹkan tí mo ṣe tún play orin àbáláyé yẹn lẹ́ẹ̀kejì bàbá wa. Ó nídìí pàtàkì, ó dẹ̀ ní ó nídìí pàtàkì àti ìbéèrè kékeré kan tí mo fẹ́ mú jáde níbẹ̀. Torí ní orí gbogbo nǹkan tán sọ nínú orin àbáláyé yẹn, mo rí láìnì mẹ́ta pàtàkì dì mú sà. One of the lines sọ pé ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ìkan sọ pé Yorùbá ronú. Nínú Bíbélì bẹ́mi ṣe jẹ́ onígbàgbọ́ tán bí mi sílé onígbàgbọ́. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ tí ọ̀rọ̀ orin yẹn sọ. Ó deep, ó dẹ̀ lágbára, ó dẹ̀ pín sọ́nà púpọ̀. Nínú gbogbo ọ̀rọ̀ yín tẹ́ ti ń sọ látàárọ̀ náà wípé àwa Yorùbá kàn máa búra, ẹni tó bá dalẹ̀ tán bá ti búra wọn ò ní lè dalẹ̀ àbí aṣẹ́pẹ́rẹ́, ẹni tí ò bá lè búra àti mọ̀ pé ọ̀dàlẹ̀ leléyìí, traitor, àwọn tó máa dalẹ̀ ní tí a gbọ́dọ̀ gbójú àti ọkàn lé. Àwa tá a jẹ́ Kristẹni, àwọn tó ń ṣe Kristẹni náà tó jẹ́ Muslim àti àbáláyé láàrin wa lọ́sàn yìí. Nínú ìtàn Jésù, Judas Iscariot ló dalẹ̀, ilẹ̀ ló dà, ló ń tọ́ka sí Jésù. At the end of the day, kí ló ṣẹlẹ̀ sí? Ó bálẹ̀ lọ náà ni. Judas Iscariot, agbowóde, òun ló tọ́ka sí Jésù wípé òun nìyẹn kàn mú. Kí ìwé mímọ́ bá lè ṣẹ, òun ṣe pé wọ́n nágbára yẹn láti mú Jésù Kristi Olúwa wa o. Ṣùgbọ́n kí ìwé mímọ́ bá lè ṣẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni, ó dẹ̀ láti ṣe kíni? Ó ń láti wá sí ìmúṣẹ. Ọlọ́run gbà fún wọn. A dẹ̀ rí ọgbọ́n púpọ̀ kan nídìí ẹ̀. So Judas Iscariot ó da ilẹ̀ Jésù nítorí pé ó jẹ́ ìkan lára àwọn ọmọ ẹ̀yìn Jésù 12. Ó dẹ̀ dalẹ̀, ó tọ́ka sí Jésù fún àwọn tán wá mú Jésù, wọ́n dẹ̀ mú Jésù lọ, wọ́n lọ ṣe, wọ́n hàngí Jésù, ó kó ẹ̀ṣẹ̀ wa lọ ní ilé ayé. So ó túmọ̀ sí pé Judas Iscariot ó dalẹ̀, ṣùgbọ́n kò kàn dalẹ̀ yẹn lásán, ó dalẹ̀, ó dẹ̀ bá ilẹ̀ lọ. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé
as one of the closest people to Jesus Christ by the virtue of the fact that you are one of the 12 disciples. Ọmọ ẹ̀yìn, kò ń ṣe ọmọ bíbí inú Jésù, ṣùgbọ́n ọmọ ẹ̀yìn àwọn tí Jésù mú mọ́ra tó jẹ́ bíi chiefs ẹ̀, tí wọ́n jẹ́ kíní pé ṣẹlẹ̀ kí nǹkan tí Ọlọ́run rán Jésù wá sílé ayé kí ó lè jẹ́ ṣíṣe, ó nídìí àwọn èèyàn láti pé kán lò, láti pé kí Jésù lè fulfill destiny yẹn. Jésù dẹ̀ eventually fulfill destiny. I'm talking about our Lord Jesus Christ over 2000 years ago. Ṣùgbọ́n Judas Iscariot ó dalẹ̀, ó dẹ̀ balẹ̀ lọ. Màá fẹ́ lè sọ pé lára nǹkan tí ẹ̀ ń sọ láti ṣe àlàyé fún wa ni mo ṣe play orin yẹn kí àwa èèyàn ká gbọ́ sí ti orin ìṣẹ̀ǹbálẹ̀ Yorùbá pé ẹni bá dalẹ̀ nínú ayọ̀ ó di dandan kó ṣe kí ni, ó di dandan kó balẹ̀ lọ. Wọ́n dẹ̀ máa balẹ̀ lọ ni. Bó pẹ́ bóyá wọ́n máa balẹ̀ lọ ni. Àti tá fojú rí àti tá fojú rí tó jẹ́ pé ó balẹ̀ lọ, wọ́n balẹ̀ lọ náà ni. So kán lè máa gbọ́. So ẹ bá wa dáhùn ìbéèrè wa yẹn. Tí a bá wá rí ìbéèrè lórí Facebook àbí lórí Zoom, ká dáhùn ẹ̀. Tí ó bá dẹ̀ sí mọ́ ká round up. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àti gbogbo àwọn olùmọ̀. So ìbéèrè mi ẹni pé ǹjẹ́ ìbáṣepọ̀ kankan wà láàárín ẹ̀yin oníṣẹ̀ṣe traditionalist àti Àmọ̀tẹ́kùn Corps of the South West? Tó bá wà, ẹ jẹ́ ká mọ ìbéèrè, ẹ jẹ́ ká mọ ìbáṣepọ̀ tó wà sá. Tí ò bá sí, báwo ló ṣe máa wà? Torí pé ó máa jẹ́ ìrànlọ́wọ́ pàtàkì. Nítorí pé ọ̀rọ̀ kẹta tí mo gbà pé nínú ẹsẹ̀ orin yẹn ni wípé Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Àwọn kan náà da Yorùbá, ní Yorùbá ṣe di bọ́ọ̀lù fún àwọn Haúsá Fúlàní. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ń gbá wa síbí, wọ́n ń gbá wa sọ́run. Ó pọ̀ jù, yà pọ̀ jù. Ìbáṣepọ̀ wo ló wà sá? Ẹ ṣeun. Ẹ ṣeun, mo dúpẹ́, àdúrà wa gbà. Àmín. Ṣé rí lórí ìbéèrè yẹn, ó pín sí méjì. Nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn, àwa náà ní ká dúró káwo ọ̀nà wo ni wọ́n fẹ́ gbé gbà. Nígbà tí wọ́n máa wá bà Àmọ̀tẹ́kùn jẹ́, wọ́n wá ní ká lọ sábẹ́ government, ká tún lọ rẹ́gísítà ẹni tó bá fẹ́ darapọ̀. Ká má gbàgbé Boko Haram tí ó ń da àdàmú lénìí, tí dààmú pọ̀ fún wa lénìí. Àwọn ìjọba yìí ni Boko Haram, kò sẹ́lòmíì tó ń jẹ́ Boko Haram. Ẹ̀yin tẹ́ wá fẹ́ bá Boko Haram jà yìí, òun làwọn ìjọba yìí náà tún máa lọ sọ fún pé lágbájá ti sọ pé àwọn ṣe báyìí, wọ́n ń bọ̀ níjọba yìí. Ọ̀rọ̀ tí mo lè sọ lórí ìbáṣepọ̀ tó wà láàárín wa, màá wà specific lórí ẹ̀. Màá sọ pé ìbáṣepọ̀ wo ló wà láàárín Àmọ̀tẹ́kùn àti Ògbóni. Tó tí n bá sọ pé oníṣẹ̀ṣe, nínú oníṣẹ̀ṣe apọ̀, Ọlọ́ṣun wà ńbẹ̀, eléégún wà ńbẹ̀, àwọn ọdẹ wà ńbẹ̀, àwọn ọlọ́ya wà ńbẹ̀, àwọn oníṣàngó wà ńbẹ̀. Ṣùgbọ́n yìí tèmi represent specifically, gbogbo wọn náà lájọ wà papọ̀, òun ni Ògbóni. Tó dẹ̀ jẹ́ pé gbogbo àwa Ògbóni lágbàńlá ayé la ní àwọn aṣojú wa tá a jọ ń ṣèpàdé. Ṣùgbọ́n mi ò tí ì rí kankan tó sọ fún wa pé àwọn ní ìbáṣepọ̀ kan tó dá mọ́rán pẹ̀lú Àmọ̀tẹ́kùn. Ìdí rèé, Àmọ̀tẹ́kùn tẹ́ni ká ṣe, ẹ mọ̀ pé kì í ṣe ìbọn nìkan la máa lò. A máa lo àwọn nǹkan ìṣọ́ra bíi ewé, egbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọba wa ní abẹ́ àwọn la máa gbà ká kọ́kọ́ wá fọwọ́ síwèé, wọ́n á wá gbé wa ní condition. Ohun tí ó jẹ́ ká wá darapọ̀ nìyẹn. Ohun tí ó jẹ́ ká darapọ̀ nìyẹn. Tí a bá wá wo ohun tá à ń sọ yìí, tá a bá darapọ̀, àwa ò ní àláò wọn kí wọ́n gbé wa ní condition. Tó tán bá ti gbé wa ní condition yẹn, ohun tá a padà fẹ́ ṣe la máa padà wá ṣe. Má dé bí ẹ gbọ́dọ̀ yìnbọn, ìbọn 5 la fún yín, ẹ gbọ́dọ̀ yìn ju ọta 5 lọ. Àwọn tí wọ́n dẹ̀ mọ̀ páwọn náà làwọn rọ̀yàn sí wa, wọ́n á kó ọta bí 100 fún wọn, pé 5 péré ló wà lọ́wọ́ wọn. Ẹ̀yìn nínú tí ò tí ì jẹ́ kí àṣepọ̀ kankan wà láàárín Àmọ̀tẹ́kùn àtògbóni nìyẹn. Tí Àmọ̀tẹ́kùn bá rò páwọn ṣe tán láti bá Ògbóni ṣe oníṣẹ̀ṣe ṣe, a ní àwọn olórí kí wọ́n pe àwọn olórí wọn. Kì í ṣàwa la máa lọ bá wọn pé a ti dé débi pé wọ́n wá gbé wa ní condition. That is the problem, one of the problem we have in Nigeria. Tẹ́ bá lọ bá yàn wọ́n ní ìwọ kúkú ló wá, báyìí la fẹ́, wọ́n gbé wa ní condition. Ìyẹn lọ bẹ́ẹ̀, kò tí ì sí àjọṣepọ̀ kankan láàárín àwa
olùgbóni àti àmọ̀tẹ́kùn. Bí yẹn ṣe lọ nìyẹn. Ẹ sọ̀rọ̀, ẹ béèrè béèrè kan pé àwọn kan sọ pé àwọn ò lè búra, àwọn ò lè ṣe gbá. Bẹ́ẹ̀ ni àwọn tí ò lè búra yẹjọ ẹ bá wa bí wọ́n pé ìbúra ta ní kan wá bú. Ṣé a sọ fún wọn pé kán pe kinní kan lọ́lọ́run ni? A sọ fún wọn pé kán pe nǹkan kan lọ́lọ́run. Ẹ ka Bíbélì yín, ẹ ka Kùránì yín, àmọ́ ẹ búra nílànà ti Yorùbá. Jésù sọ pé ẹnìkan kì yóò rí ìjọba Ọlọ́run bí ò bá ṣe nípasẹ̀ èmi Jésù. Ṣùgbọ́n kí Jésù ó tó dé yìí, Mary tó jẹ́ ìyá Jésù ti wà láyé, kò máa ń ṣe Christian. Ànábì ní wa man yaqbal ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin. Ó lẹ́nu tó bá tún ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sẹ́sìn Islam, ó ní ànígbà lọ́wọ́ ẹ̀, tó bá dẹ̀ di ọjọ́ ìgbéǹde á wà nínú ẹni òfò. Ànábì di òjíṣẹ́ at the age of 40 years. Kò mọ̀ ìyá, kò mọ̀ bàbá. Ìyá ò kì í ṣe mùsùlùmí, bàbá ò kì í ṣe mùsùlùmí. Káwọn ẹ̀sìn yìí tó wá dé níṣẹ̀ṣe wá ti bẹ̀rẹ̀. Ẹ̀yin àgbàlagbà ní kí àgbàdo tó dáyé, kinní kan ládìyẹ ń jẹ. Àwọn tí wọ́n bá ti láwọn ò lè búra, ọ̀dàlẹ̀ Yorùbá ni wọ́n. Ìyẹn ní tẹ́ sọ pé ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ, Yorùbá ronú ibi tó ti wá náà nìyẹn. Àwa náà ni wọ́n ní àwa là ń fi àwọn irú àwọn yẹn náà ń fàyè lẹ̀ ká máa gbára wa bíi bọ́ọ̀lù káàkiri abọ́mọdé. Báwọn tí ò yẹ ká máa gbá wa ní bọ́ọ̀lù, kò tẹ̀ yẹ káwọn kọ̀ọ̀kan bàbá wo intellectual Yorùbá. Bàbá wa ẹ ṣeun púpọ̀ púpọ̀, àwa ó máa pè yín, a sì máa rí yín bá nígbà tá a bá máa gba Odùduwà náà. Ọlọ́run ní jẹ́ kí afẹnikẹ́ni ṣe àwátì nínú wa. So máa fún brother mi náyè 1 minute torí pé a ti ń round up. Mr. Michael, go ahead with your question, please. Quickly. Unmute yourself and go ahead. That will be the last question except. Yeah, go ahead, Mr. Michael. Kábíyèsí o. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ question bẹ́ẹ̀ ni nípa Àmọ̀tẹ́kùn yẹn. Ẹ mọ̀ pé a mọ̀ yí pé regional security outfit ni fún ilẹ̀ Yorùbá. Ó yẹ yín sà. So mo fẹ́ bèèrè yí pé kí ló dé tí ó yẹ pé Èkó àwọn kọ̀ láti jẹ́ ara àwọn Àmọ̀tẹ́kùn tó jẹ́ fún ilẹ̀ Yorùbá, torí pé nípa nǹkan tá a rí nígbà tí ó ṣẹlẹ̀ nípa October 20 fún nǹkan tó ṣẹlẹ̀. So a rí pé Èkó tí wọn ò fẹ́ gbà yẹn, ibẹ̀ ni attack yẹn ti pọ̀ jù. Ẹ jọ̀ọ́ ṣé wọn ò lè kàn nípa fún wọn ní Èkó, nítorí ilẹ̀ Yorùbá ní Èkó, kàn nípa fún wọn yí pé Àmọ̀tẹ́kùn yẹn tó jẹ́ regional security outfit wa kó wà níbẹ̀, àbí gọ́ọ̀mẹ̀ntì Èkó nìkan ó lágbára ju regional government ilẹ̀ Yorùbá lọ ni tí wọ́n lè allow ẹ̀. Ẹ jọ̀ọ́ sà, ẹ bá wa tọ pẹpẹ sí. Thank you, Mr. Michael. Thank you. Ẹ ṣeun, mo fi gbogbo ẹnu sọ láì bẹ̀rù èèyàn. Elédùmarè ló kù tí mo bẹ̀rù, kì í ṣe èèyàn mọ́. Tí kú bá dé, Elédùmarè ni, kì í ṣe tèèyàn. Nínú ìbéèrè yìí, Mr. Michael, mo ti sọ tó bá yẹ pé tẹ́tí sí mi dáadáa. Àwọn tá a fẹ́ pè láwọn ọba wa tí wọ́n fẹ́ jà fún, ṣé kì í ṣe àwọn ọba politics ni wọ́n? Àwọn ọba wa nílẹ̀ Yorùbá ló yẹ kó mọ̀ pé kíní yìí nǹkan Yorùbá ni, ló yẹ káwọn lè jà fún. Ṣùgbọ́n àwọn ìjọba Èkó yìí náà ti pè wọ́n pé ẹni bá sọ há sórí ọ̀rọ̀ yìí, a ní fún lówó oṣù mọ́, a ní tún pálàsì ẹ̀ ṣe, bẹ́ẹ̀ la ní fún ní àwọn remuneration tó ń gbà mọ́, kódà káà àní ṣèǹjì ẹ̀ padà. Ìdí tí nínú tí a ṣe ń sọ, àwọn ẹgbẹ́ kan wà ní Èkó, àbí kí n sọ pé all over Nigeria tá à ń pè ní ATREN, àwọn ni wọ́n wà ní in charge African traditional whatever our religion worshippers. Tí a bá bi àwọn èèyàn yìí, tí wọ́n bá kọ lẹ́tà síjọba, ìjẹ́jọba ń dáhùn. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, mo ti bá àwọn ọba kan, n ò bá wọn jà torí olùgbóni ò gbọdọ̀ bọ́ bá jà. Ṣùgbọ́n mo ti bá àwọn ọba kan po wàhálà lórí pé n tó jẹ́ tọ́ ògbóni ẹ fún wọn. Mo dẹ̀ kọ lẹ́tà sí ìjọba Èkó láyé bàbá wa Ambode.
bàbá wa ń bọ̀ déédéé dá lẹ́tà padà sí mi ó dẹ̀ sọ fáwọn ọba yẹn pé ọba Ògbóni Àbáláyé sọ báyìí pẹ́ tọ̀hún ni ẹ lọ ṣèpàdé pẹ̀lú ẹ̀. ó ṣèpàdé pẹ̀lú mi a dẹ̀ fẹnu kò lórí àwọn nǹkan tí mo kọ́ ń gbà yẹn pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí la fẹ́. nínú ẹ̀ ni pé ẹ̀tọ́ ọba kọ́ kó lóun fi olúwo òlú jẹ ọba ò kì í folúwo òjúlú jẹ. àmọ́ nílùú tiwa níbi tẹ́mi wà ní Sùúrùlérè àwọn ọba tiwa ló ń folúwo òlú jẹ and it's very wrong. It's part of the 7 allegations I wrote to the government. wọ́n dẹ̀ reply mi nínú allegation méjèèje yìí allegation méjì péré la lè resolve ààrí 5 resolve a ṣì wà lórí ẹ̀. àwọn ọba yìí ló wá yẹ kó dìde gẹ́gẹ́ bí ọba kó tó di pé mo lọ sọ́dọ̀ government mo ti kọ lẹ́tà sáwọn ọba yìí o tí wọ́n ń yí mi báyìí tó ń yí mi báyìí tó ń yí mi báyìí wọn ló dáa a lọ sọ́dọ̀ ìjọba a wá sọ fún ìjọba yẹn náà pé ẹ gbọ́dọ̀ dá mi lóhùn o tó o bá dá mi lóhùn báyìí ló máa rí wọn wá dáhùn. ṣérú àwọn ọba ìlú yìí náà la fẹ́ pè la fẹ́ sọ fún pé ẹ bá wa dá sọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn kó wọ̀lú àfi ká kún fàdúrà. ṣé àwọn ọba tí wọ́n ń kówó ètùtù fún tí wọn ò kówó ètùtù fáwọn tó yẹ kó ṣe àwọn yìí la fẹ́ pè. ṣáwọn ọba tó jẹ́ pé ọjọ́ ìṣẹ̀ṣe nìkan àti January 1st ni wọ́n rí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n rí àpè iná wọn tó ń rolúwo wọn tí wọ́n ń ràbíyè wọn ṣáwọn èèyàn yìí náà la fẹ́ pè. àbọ̀mí nìyẹn lórí ẹ̀. Yorùbá ní pé ó tán ní ẹnu ó kù síkùn ó tún dọjọ́ mi ọjọ́ re yá máa gbé àwọn bàbá wa wá a máa pè yẹn ó máa jẹ́ o. ẹ ṣeun púpọ̀ 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 púpọ̀. On behalf of my team, I really thank you very much for your time, for your resources, and our prayer is that wọ́n ní pé iwájú ni a máa bá yín ọ̀pá ibi tí a máa tẹ̀ sí. Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa fún yín ṣe o. Nígbà tá a bá gba Odùduwà nation náà tá a mọ̀ pé ó máa tu gbogbo wa lára ara dẹ̀ tù àrúkọ Jésù. A ní fi yín ṣe àwátì tilétilé àti ti ọ̀nà yín. A dúpẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀. Mi ò ní ṣaláìfẹ́nubà Yorùbá Rescue Fund again. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó ń gbọ́ wa ẹ bá wa share information yẹn ẹ kọ sí mi. My contact number is 845-293-8937. I repeat 845-293-8937. Please write it down, contact me so that I can share the GoFund link with you for Yoruba Rescue Fund. We have to rescue our lineage. We have to rescue our land against all atrocity. I am on email jideige@gmail.com, jideige@gmail.com, or you can contact me on my Facebook. Contact Joseph Babajide Ige, Joseph Babajide Ige, either of the 3 ways: telephone, call, text message, WhatsApp, Facebook, and email, so that we can share the link with you. And when I do share the link with you, please, the original authentic link, ẹ má keep ẹ̀ tó ara yín, ẹ share ẹ encourage àwọn èèyàn, ẹ follow up pẹ̀lú wọn ní pé wọ́n ti dá sí. A kàn lè máa jẹ ẹ̀yà yìí lọ báyìí. Yorùbá ní pé ìran mẹ́ta kò kí ń tòṣì. Ó ti pọ̀jù, it's just too much. Bàbá wa lẹ́ẹ̀kan sí àlejò wa tí a ṣe ń ṣetán lórí ètò tèmi. Àwọn náà ni no other person than His Royal Highness Ọba Tajudeen Ajala Bakare, the renowned Ọba Ògbóni Àbáláyé worldwide. Bakare tí aka tí òyìnbó ń pè ní aka ìnagijẹ wọn jẹ́ Ajàmájẹ̀bi, is a traditionalist, educationist, learned, well-traveled, and a world first-class Ògbóni head. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o bàbá, a máa pè yín, a ó sì máa rí yín bá o. Ẹ ṣeun púpọ̀ púpọ̀ púpọ̀. May God continue to bless you. Thank you all. Thank you for participating. Thank you for joining us. Thank you for sharing this program and the awareness before time, and even when it is going on your Facebook, by calling your friends and your families to join us. Ọpẹ́ mi pàtàkì lọ́wọ́ Dr. Patrick Akínbọ́lá láti New York. And again, my very good friend and brother, ọmọ ìyá mi pàtàkì, Babátúndé Májẹ̀kúdùnmí láti ìlú Houston, Texas.
tí wọ́n máa ń support in all ways lọ́sàn-án lóru láti lè coordinate láti lè assist gbogbo bí ó ṣe ń lọ ní ẹ̀yìn program tí kò wọ́n sí àwa àti ìyá Oòduà náà láti Manchester, UK, Mrs. Caroline adúpẹ́ púpọ̀ túpọ̀. So that's my closing remark. We're going to play our Oduduwa Yoruba national anthem, and then we're going to call it a day. And finally, for those of us that are rooting for Joe Biden in America, it has been officially, or it is officially confirmed, Joe Biden is United States President-elect for the next 3 months, along with Senator Kamala Harris. Congratulations to all of us, for those who are supporting Democrats and Joe and Kamala Harris. Congratulations. Bàbá wa sà, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Àjíǹde ara ó máa jẹ́ o. Ayọ̀ la máa fi la weekend tó kù yìí kọjá o. Àádẹ́ tún máa rí yín o. Ẹ ṣeun púpọ̀ fún ìjàngbara àti gbogbo